ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀wò ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògùn ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn tó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó gbé ti bọ̀ olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye kú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pátá ìwọ nùnà asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀wò ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa òkú ò lè gùn tó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀wò ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tá a ti lè máa gbọ́ mi tá a ti lè máa wò mí kedere. Ẹ mà tún pàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà o mo dúpẹ́ o fún gbogbo èèyàn látìlẹ́yìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀ tó ṣe pé ilẹ̀ ń dá sọ́rọ̀ wa ẹ̀yin gangan ní ìtàn Yorùbá ẹ̀yin gangan ní àṣà èyí lẹ́ ṣe àtìlẹ́yìn pé bó ni ogún àwọn baba ńlá wa bó ni ò sí ní di ohun tó bàjẹ́ bó ni ìtàn wa bó ni ò sí ní di ohun ìgbàgbé bó ni àwọn àlejò bọ́wọ́ ni wọn ò sí ní gba ojúṣe wa mọ́ wa lọ́wọ́ ẹni mo fi ń dúpẹ́ ò lọ́wọ́ gbẹ̀yìn alátìlẹyìn tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹni tó ṣe pé ẹ̀ ní nǹkan kan míì tẹ́ ń fi ìṣẹ̀mí yín rán ju pé bó ni ìtàn àti àṣà wa bó ni ò sí ní parẹ́ lọ pàápàá mo dúpẹ́ lọ́wọ́ gbà wá tí à ń bá wa dá sí ti stúdíò wa mo dúpẹ́ gidi gan kò sí ní tó pọ̀ jù kò sì sí ní tó kéré jù torí pé Ọlọ́run ni ọba onírànlọ́wọ́ ẹ̀dá pàápàá mo dúpẹ́ sí àgbàgbé ètò tá a ṣe káyìn wọ́n sọ fún wa pé bírọ́dà wa kan wọ́n fi owó ránṣẹ́ pé nínú nígbà tí ẹni pé àwọn ògbé ti AC àwọn ọ̀dà ti sí ti AC tá a máa lò ní studio wọ́n fún wa ní 100,000 naira nígbà náà nígbà tó tún di ìjẹta wọ́n tó fún wa ní another 100,000 nígbà tá a lọ bèrè AC tá a lọ ná oríṣi méjì ní àwọn tó dáa tó lè gbé studio à ń torí pé ìlú ìtóbi gan studio and library ní tá a ṣe síbẹ̀ tó gbé bẹ́ẹ̀ náà la kó àwọn ìwé wa sí mo rò pé a rí oní 380,000 a sì rí oní
350,000 kì í ṣe pé àwọn tó kéré ò sí, kódà àwọn tó ń bẹ ní abẹ́ 200,000 bẹ, ṣùgbọ́n tó lè gbé ibi kẹ́hìn bá rẹ̀ ọkàn tó bá yanjú ọ̀sẹ̀ ju kí ká wá kó méjì mẹ́ta sí lọ, àtòrí pé kò tiẹ̀ èsì òtẹ̀ tó gbọ́dọ̀ pọ̀ jù nínú stúdíò, torí tó bá dásìkò tí ó bá ń pariwo jù kó mọ̀ pé ariwo rẹ̀ ó tún máa wọnú ètò tá a bá ń ṣe. Ilé náà mo fi ń sọ pé ojúṣe gbogbo tiwa náà ni pé ká bá wa dá sí ọ̀rọ̀ stúdíò ìtàn Yorùbá náà. Kì í ṣe pé àwọn kan ni kò sí ní tó kéré, mo dẹ̀ máa ń sọ fún wa kì í tó ṣe dandan kó jẹ́ owó ní ọ̀pọ̀ ìgbà, tó bá ṣe pé irinṣẹ́ ni àwa bá lè fi ṣọwọ́ sí wa, ilé náà dáa, tó bá ṣe pé irinṣẹ́ la bá lè fi ṣọwọ́ sí wa, ẹ jẹ́ ká rà á ká fi ṣọwọ́ sí wa. Ẹ lè pè wá irinṣẹ́ wo ni a nílò, torí pé ojoojúmọ́ iná ni àwọn òyìnbó ni wọ́n upgrade àwọn irinṣẹ́, nítorí pé àwọn irinṣẹ́ tó lè bá iṣẹ́ wa mu tó sì bá ìgbà mu tí ó ti gun orí agbágbé. Ojúṣe gbogbo wa náà. Bákan náà bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi, ohun àkọ́kọ́ tí àwa náà lè ṣe ni pé ẹ jẹ́ ká máa bá wa pín ètò yìí káàkiri tìbútòrò àgbáyé, ká máa bá wa fi ètò yìí ṣọwọ́ sí àwọn olólùfẹ́ wa, káwọn náà lè di arapọ̀, kí wọ́n lè darapọ̀ mọ́ wa láti jẹ ìgbádùn ètò ìtàn Yorùbá. Mo kí wa bí mo ṣe máa ń kí wa. Mo rò yí pé tí a bá wò ó nígbà mo jáde tí mo pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níjà yìí pé tó àwa tá a bá ní Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀rí tá a bá rí àti tó bá fi wá lọ́kàn balẹ̀ a lè kó jáde níbi tẹ́ ẹ bá lè fẹ́ ká pàdé, ẹ jẹ́ ká pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàápàá àwọn tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí ń bẹ ní Ìlọrin, àwọn tó ṣe wípé àlàáfíà ni àmọ́ ń wá nílùú Ìlọrin. Ẹ rí pé ńgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ òye iná ni wọ́n pè mí ńgbà náà tá a sì ṣàlàyé fún wọn. Kì í ṣe wípé à ń fi eléyìí fíràn àwọn ni wọ́n fíràn wa, àwọn ni wọ́n fíràn wa. Kì í ṣe pé Yorùbá ń bẹ nílọrin, Tápà ń bẹ nílọrin, Fúlàní ń bẹ nílọrin, Gàǹbàrí ń bẹ nílọrin, Haúsá ń bẹ nílọrin, ṣùgbọ́n Yorùbá ló ní Ìlọrin tá a sì gbà wọ́n lálejò. Látijọ́ tí wọ́n ti ń jẹ Emir, mi rò pé Emir kan jáde kó lanu sọ wípé Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá jẹ́ alájẹbánu tí wọ́n bá ń wà tí wọ́n fẹ́ jẹ àbí tí wọ́n bá fẹ́ gbà tó rò pé Emir Ìlọrin ó wà lára àwọn tí ó lè bá wọn lọ́wọ́ sí i, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ ìtàkìtà. Ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ní ọdún tó lọ nu. Ọ̀rọ̀ yìí tí wọ́n kọ́ wáyé láǹkan bí ọdún bíi 2 sí 3 sẹ́yìn, tẹ́nìkan kò sọ̀rọ̀ lọ́wọ́ àfàtọ̀dún tó lọ. Nígbà ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ lọ́dún tó lọ, mo sì mọ̀ pé kò pẹ́ sígbà náà èmi gba oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, lẹ́yìn tó ṣe pé àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá. Toróyè Ààrẹ òpìtàn tí mo jẹ bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ mọ̀ sí, ẹ rí pé ńgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba iná ni wọ́n fún wa lówó ńgbà náà. Bàbá tó tẹ̀ kọ́ fún mi lówó ńgbà iná ni kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó. Àwọn ọkọ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó pè mí, láwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé tí wọ́n tún wúre fún mi, àti àwọn tí wọ́n gbà tó ṣe wípé inú wọn dùn sí. Láti wá lásìkò tí mo ẹ̀sẹ̀ jẹ́ oyè Ààrẹ òpìtàn, ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá tí wọ́n bá yan balógun ó lọ sójú ogun láti lọ fi hàn ayé pé balógun ni nítòótọ́. Lásìkò tí mo ẹ̀sẹ̀ wá jẹ́ oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn tó gbé àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá, iná wà ní ọ̀rọ̀ wá jáde, ojú gbogbo ayé wá wà lára Ààrẹ òpìtàn yìí pé tó Ààrẹ òpìtàn ìsàngbé tí ẹ mọ̀ ẹ́ jẹ́dé o, ẹ jẹ́wọ́ bóyá ẹ ti kojú ẹ̀. Mo sì fọ́ sí gbogbo ẹ̀ sí wẹ́wẹ́. Ìlò ọ́díò ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńgbà náà ń sì wá lẹ́yìn ìgbà tí n bá lo ọ́díò yìí tán ń wá padà sí àwọn àlàyé tí mo ṣe, ń fi wálẹ̀ ìgbà náà láàjọ gbádùn àwa méjèèjì, torí tí wọ́n ń pè ní ìtàn àti iṣẹ́ ìwádìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́díò míì ni àáfàá wa sọ nígbà náà, torí pé kí ló fà ní wípé kó tó di wípé ọmọdé Yàyà Gàmbàrí jáde sọ̀rọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mo rí tẹ́tí ti tún àwọn ọ̀rọ̀ tí bàbá wa Mùdírù Mọ́ríkàsì sọ tí wọ́n tó gbé síta, tí wọ́n tó ń gbé ta. Yorùbá ni bàbá wa Mùdírù Mọ́ríkàsì. Iná ní pé ká ṣọ́ra,
ẹyin lòun tó bá bọ́lẹ̀ kì í ṣe é kó. ìyí tí bàbá wa Mùdírù Mọ́ríkàsì wá sọ tí wọ́n sì sọ ìdí táwọn fi sọ ọ̀rọ̀ wọn ò ní gbẹ̀yìn mọ́ táwọn náà gbà pé Yorùbá làwọn bọ́rọ̀ Ìlọrin ṣe rí nì nígbà táwọn náà túbá lórí ọ̀rọ̀ wọn ò ní gbẹ̀yìn àmọ́ táwọn fẹ́ lò ní wọ́n máa gbé ṣùgbọ́n àgbẹ̀yìn náà wọ́n fẹ́ gbé ibi tọ́rọ̀ ti wá bẹ̀rẹ̀ gangan ni. ìlú Ìbàdàn ni bàbá wa Mùdírù Mọ́ríkàsì ti wá à ń pè bẹ̀ ní Bódìjà housing ní Bódìjà mọ́sálásí Jímọ̀ ó tóbi gan a máa ń kí yídì ń bẹ̀. bàbá wa Mùdírù Mọ́ríkàsì wọn ẹ̀sẹ̀ máa wá síbí láti wá sí Ramadan lecture wọ́n ti ń wá tipẹ́ kódà ọdún 10 ti kọjá lórí ẹ̀ tó yóò bá ti máa lọ bí 20 ọdún gan ẹni wọ́n wá sí ẹ tí wá ń ṣe ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá tó fi dé Ẹdó àti Delta ó ní bàbá wa Daud Damak Akínọlá Damak bàbá ń bẹ ní kalẹ̀ tí wọ́n fi wá sọ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ jẹ́ ń jẹ́ kí gbogbo wọn gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ń jẹ́ kọ́ ká gbọ́rọ̀ yìí ká tó wá ọmọ tó wá fa ọ̀rọ̀ wọ́n ṣe lè ní Ramadan lecture mo kàn ọ́ra sọ èsì fẹ́rẹ́fẹ́ nígbà Ramadan wá dé wọ́n wá fẹ́ lójú àwa náà wá bá wọn fẹ́ lójú padà bó ṣe rí nì nípìnlẹ̀ ńgbà náà ọmọ Yorùbá. ẹ jẹ́ àlọ́ tó bá yà tó bá lọ kí ló lè dá dúró sí ló ṣe ayé rẹ̀. àwọn kẹfà Ìlọrin ilẹ̀ Yorùbá níbo ni Ìlọrin ṣe jẹ́ Yorùbá ṣé ìlú Aláàfin kì í ṣe ìlú Aláàfin. eléyìí tí wọ́n sọ nígbà náà in short ló jẹ́ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti bàbá wa ikú bàbá yèyé ṣèlú Aláàfin ni kì í ṣẹlẹ̀ Aláàfin lẹ́yìn tó ṣe pé ẹni tó ń sọ̀rọ̀ nígbà náà bàbá tó bí òun gangan fúnra rẹ̀ bàbá rẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ọmọ Aláàfin ni wọ́n tó tọ́ bá ti jẹ́ ọmọ ìlú kan yálà ó jẹ́ ìdílé ọba ó jẹ́ ìdílé ọba ni bàbá rẹ̀ kì í ṣe pé bàbá wa Ọ̀jájá Ọ̀nìrìṣà ẹni ó dàgbà jù nílé Ifẹ̀ àmọ́ àwọn ni bàbá wa nílé Ifẹ̀ kì í ṣe bàbá wa Aláké ló dàgbà jù nílẹ̀ Ẹ̀gbá àwọn ni bàbá wa bẹ́ẹ̀ ni kì í ṣe bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ńlọ dàgbà jù ní Ìbàdàn àmọ́ àwọn ni bàbá gbogbo Ìbàdàn kò sí bó ṣe lè tó lọ́jọ́ orí gbogbo tá à ń pè ní ilẹ̀ Ìbàdàn pátá local government mọ́kọ̀ọ̀kànlá tí Ìbàdàn ni Olúbàdàn ni bàbá rẹ̀ àwa tá a bá sì jẹ́ olóyè Olúbàdàn oyè Pàràkòyí ni o ìjòyè Olúbàdàn ni o oyè Bọ̀rọ̀kìnní ni o olóyè ilẹ̀ Ìbàdàn náà ni gbogbo wa ibikíbi tá a bá wà aṣojú Olúbàdàn náà ni wá níbikíbi tá a bá wà ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nu. ìṣẹ̀lẹ̀ Aláàfin ẹni wá ń lọ rí nítorí tó súnmọ́ ìtòsí ilẹ̀ Yorùbá tí ń lò kíkà tó máa sọ Yorùbá àwọn kì í ṣẹlẹ̀ Yorùbá kò sínú ilẹ̀ Aláàfin àwọn ilẹ̀ Aláàfin gba ìṣàkọọ́lẹ̀ gbogbo ọlọ́lọ́kọ níjọ́ tó pé 1,200 igba èyí tó lé lórí ẹ̀ ní 1,200 èjìlélórígba ló gba ọ̀tàlélógba ẹ̀rìnlélógba iṣẹ́ ẹ̀rìnlé. ẹ̀yin náà ń bọ̀. ìléyè tó lé ẹ̀ẹ́kẹ́ni tó lé nínú 200 ó lẹ̀. ẹ rí i pé bàbá wa ẹ jẹ́ tó bẹ̀yẹn ẹ jẹ́ ọ̀rá fa bẹ̀yẹn sẹ́yìn díẹ̀ tí ń bá lè rí fà sẹ́yìn díẹ̀ ká tún bẹ̀yẹn gbọ́ torí mo fẹ́ fi wálẹ̀ wá láwò fún. ọ̀tàlélógba ẹ̀rìnlélógba iṣẹ́ ẹ̀rìnlé. ẹ̀rìnlé tó lé ẹ̀ẹ́kẹ́ni tó lé nínú 200 ó lẹ̀ ní àmúlẹ́wà ọ̀fàlé òtúlé gbogbo wọn ni wọ́n sọ ìṣàkọọ́lẹ̀ fàdáfin. ẹ rí wípé n ta máa sọ nìyẹn ta bá sọ nípa ìtàn history kìí kàn ṣe pé mo láì díẹ̀ àwọn fi ń sọ ìtàn àmọ́ ní àwọn kan tá ń pè ní à ń pè kíní kan ní division of labour tí wọ́n ń pè ní division of labour ni wípé ìtọ́ ọba mọ̀ iná ẹ̀ ní kó mójútó ẹ̀wù tá a bá fẹ́ kọ́lé nílànà ti ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ẹni amẹ́nàmù kẹta máa ń pè ní site engineer afẹ́kọ́lé aláwọn tí wọ́n gbé fún bá ti gbé sẹ́sẹ́ tí wọ́n ní wọ́n pa àwọn tí wọ́n yàwòrán lé bó lè ṣe fẹ́ kórí wọ́n wà fi hàn wọ́n gbé lọ bájọba wọ́n fún wọn ní àpúrúfù gbogbo ẹ̀ wọ́n pa àwọn èèyàn bíríkìlà wọ́n ti nà ìtẹ́fẹ́ ṣe ní pẹ́ẹ̀gẹ̀ bí a ti fẹ́ kí bí òrí nì bí a ti fẹ́ kí bí òrí nì òun kálukú lè jẹ́ lórí ilé kan tó sì gbé láyé ìjọ àwọn bíríkìlà kan náà ní ọkọ̀lé ní ọ̀dẹ̀ lọ lórí ilé kan oríṣiríṣi àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lè lọ bí 20 tó ń kálukọ́ wà ẹsẹ̀ míì máa ń lọ bí 30 gbé láti ilẹ̀ ń kálukọ́ mọ̀ ṣiṣẹ́ wọn ẹlòmíì bẹ́ gbé tó bá ti pé ṣiṣẹ́ tẹ̀ bóyá àwọn tó wá pẹ́ẹ̀gì ni ó bá ti ṣiṣẹ́ eléwu
òsì tọ́kọ̀ mọ́ iṣẹ́ ọjọ́ kan ni òun bá tiẹ̀ lọ́nu oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀tàn nígbà wọ́n sọ pé ẹ̀rìn tó lé ní 200 ìlú tí ń bẹ lábẹ́ Aláàfin gangan fún rẹ̀ lé ní 1000 nígbà ìlú tí ń bẹ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ lé ní 1000 láti òkè Jẹ́bà tó fi wá dé Ìlaró ní Yewa tó fi wá lọ dé ilẹ̀ Ẹ̀gbá lápapọ̀ àbẹ́ẹ̀mọ̀ yìí pé lẹ́yìn ìgbà Aólẹ̀ nígbà revolution Aólẹ̀ ṣẹlẹ̀ lọ́rọ̀ Lísàbí tó gba òmìnira kúrò lábẹ́ Ọ̀yọ́ kì í wá ṣe ẹ̀rìn ilé mo ti sọ nígbà tí ogun Fúlàní bẹ̀rẹ̀ sí ní túlẹ̀ Yorùbá lógún tú ẹ̀rìn ilé tó pa ọba ẹlẹ́rìn tá a bá ti wá kòlúkò ń bì kan tá a lọ dúró ń bò míì ibi tó bá wá jòrùn rírun wọn láàmú pè ní ilé ọ̀dà sẹ́ńgbà tá a ní orílẹ̀ Ẹgbọ́n sẹ́yìn tó lé náà la fi ń pè lórílẹ̀ Ẹgbọ́n because ogun tú wọ́n sá wá sínú Ògbómọ̀ṣọ́ ni la fi pè ní orílẹ̀ Ẹgbọ́n ìgbà tí Ọ̀yọ́ Ilé tú táwọn èèyàn sá kó mbẹ̀ tá a wá sí Ọ̀yọ́ Àtìbà là ń pe Ọ̀yọ́ tíjọ́ ní Ọ̀yọ́ Ilé ìlú kan bẹ ní Oǹdó ní Àkúrẹ́ à ń pè ní Ọ̀bà Ilé torí pé ibẹ̀ ni orírun gbogbo tí ń jẹ́ ọba àwọn sì ni wọ́n ní àlọ́ àtẹ̀wọ̀nrọ̀ káwọn Ọbàtálá tó adopt ẹ̀ káwọn ọmọ Odùduwà náà wọ́n tó gbé gbárí pé bàbá àwọn lọ́wọ́ adáyé ìmọ̀jú orí bàbá yẹn ọ̀hún ìní gbogbo nǹkan yẹn ìlà ń tò papọ̀ mọ́ra wọn tó sì pé ìtàn Ọ̀fà Ilé ogun tú Ọ̀fà ẹ̀rí pé Ọ̀fà ìyànà Ọ̀fà àwọn Ọ̀fà wá sí Ìbàdàn ibi tí wọ́n bá wá wà táwọn èèyàn bá wá wà wọ́n wàá máa pè ní Ọ̀fà Ilé orílẹ̀ ìlú gùn ó ń bẹ orílẹ̀ ìlú gùn nígbà tó rí ogun tú wọn gbogbo ilẹ̀ Ìbàdàn lónìí orílẹ̀ Òwu ń bẹ orílẹ̀ Òwu tá a bá ti pè ní tá a bá ti kọ́kọ́ fi ilé ṣáájú á fi ilé sẹ́yìn Ọ̀yọ́ Ilé Ẹ̀rìn Ilé orílẹ̀ Ẹgbọ́n Ọ̀bà Ilé orílẹ̀ ìlú gùn bá a ṣe máa ń wínú ṣùgbọ́n ẹni tí Yorùbá ọba dá lẹ́nu rẹ̀ tí ò sì gbóná ní Yorùbá tí ò sì ṣèwádìí dáadáa tọkàn fẹ́ sọ̀tàn yọ kàn rò pé tabakàn ti mú tírà kan lọ́wọ́ báyìí a kàn ti kà á gan a ti mọ̀tánú ilé ìlọ́wọ́ afa ọ̀rọ̀ ńgbà náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn tó sì jẹ́ olùwádìí gbogbo ọ̀nà lèmi máa fi ń ṣe ìwádìí ń lọ bá àwọn kúrétọ̀ tó wà ní National Museum káàkiri kí làṣẹ́kùbọ̀ nǹkan tá a rí ń ta mọ́ tó wà nínú museum á rí nígbà tí màá rí ike Ifá kìí ṣe ọ̀pẹ̀lẹ̀ ike táwọn onífá máa ń lò Ilé Ifẹ̀ mo ti kọ́kọ́ rí ní National Museum Ilé Ifẹ̀ láàfin bàbá mi Ọ̀nìrìṣà Ọ̀jájá kábíyèsí oko sífìlà forí adé lẹ́yìn ìgbà náà mo rí ní Ọ̀yọ́ ní museum Ọ̀yọ́ lẹ́yìn ìgbà náà mo rí ní ti Alẹ́sìlọ́yẹ́ tó wà ní Ìbàdàn ike Ifá èkùrọ́ olójú 16 tó ń jẹ́ ike Ifá mo rí ọ̀pọ̀lọpọ̀ mo sì wádìí dáadáa ìtàn pè níṣẹ́ ìwádìí nù tó bá wá di bí ọ̀rọ̀ ẹ̀sìn á wàá tọ̀ àwọn àáfàá lọ àwọn onímọ̀ torí wọ́n pé ẹ wá gbogbo àwọn àáfàá tí wọ́n ti sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá kí ni wọ́n sọ nípa Ìlọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó ń kọ tírà àwọn ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní Ìlọrin ni kì í ṣe ìtàn Ìlọrin ni wọ́n ń sọ torí ìdí èyí tó jẹ wọ́n lógún ni ìgbà tí ọ̀rọ̀ álímì tó ṣe kí ni o tó bẹ̀rẹ̀ fàpèjúwe ọ̀rọ̀ Ìbàdàn lónìí tá a bá fẹ́ sọ̀rọ̀ Ìbàdàn mọ́yẹ̀ orí mọ́yẹ̀ làwa ti máa ń gbé Lágelú àtàwọn ọmọ rẹ̀ kò sí ń tọ́ka wá mọ́ bẹ́ẹ̀ sì ni ọba tí wọ́n jẹ láàrin Lágelú sọ́mọ rẹ̀ ṣé 15 ni kò sí ń tọ́ka àwa orí mọ́yẹ̀ làwa ti fẹ́ mú ìtàn lò bẹ́ẹ̀ náà ni àwọn Fúlàní àtàwọn tọ́jà àfáà lọrin ìtàn kí ni wọ́n ń sọ nílọrin wọ́n ń sọ ìtàn Islam nílọrin bẹ́ẹ̀ mo sọ fún wa àwa ní àfáà wa kan à ń pè ní Sheikh Adam Abdullahi Al-Ilorin Al-Afriki ẹni tẹ́ ẹ gbóhùn rẹ̀ bàbá tó bí gangan ni bàbá wa Sheikh Adam ó wá kọ ọ̀pọ̀lọpọ̀ tírà púpọ̀ òun ló kọ Islam Free Nigeria ó kọ ọ̀pọ̀lọpọ̀ tírà ó fi ṣàlàyé nípa ilẹ̀ Yorùbá ó sì ní ọmọ kéwù kan àti bàbá wa yìí náà ní bàbá wa Mustapha Sunusi Sugulun ọmọ Ìlọrin ní bàbá wa Sheikh Adam ọmọ ìlú Ìkìrun Àgùnbẹ́ Onílẹ̀ Obì
ẹni bàbá wa Mustapha Sunusi Sugulul. Ṣùgbọ́n nínú ọmọ kéwú bàbá wa Sheikh Adam gbogbo àwọn ọmọ kéwú wọn ni Ọlọ́run fún ní àlùbáríkà tí wọ́n nímọ̀ tààràtààrà torí bàbá yìí sọ kéwú di ẹ̀kọ́ àtọ̀lẹ̀ fún àwọn èèyàn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́rí máa ń fi kéwú pamọ́ bàbá wa Sheikh Adam bẹ lára àwọn tó sọ pé ó yarí pé ẹ dá wọn dúró ẹ̀ ní kọ́ wọn kí wọ́n láwọn tó fẹ́ lọ ẹ̀ ní jẹ́ wọ́n lọ ẹ̀ tó lẹ́sìn pè fún wọn náà sílẹ̀kùn lé kéwú lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínkẹ́ wá kéwú ló jẹ́ yí pé lára àwọn tó bòpin kéwú gbàlódé nílẹ̀ Yorùbá oníṣẹ́ ìkádà láwọn ni wọ́n dá kéwú gbàlódé ilẹ̀ o ká máa jókòó lórí àga ká máa kọ nǹkan sójú bọ́ọ̀dù ní bàbá Sheikh Adam ni wọ́n dálẹ̀ àmọ́ tí wọ́n ìlọ́wọ́ búrẹ́kẹ́jù torí ẹ̀ tó dálẹ̀ ẹni bàbá wa Kàràṣí nìbàdàn bàbá wa Kàràṣí nìbàdàn tí ò rújú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá ń bẹ nílò ẹjọ́ pé wọ́n á ké onílé eke bàbá wa Kàràṣí nìbàdàn ilé eke Kàràṣí sì ń bẹ dòní olónìí bàbá Kàràṣí lókè olú òkun ẹ lọ ọ̀pọ̀ àwọn àfáà ńláńlá tí ń bẹ láyé wọn ò lè jiyàn rẹ̀ torí lọ́dún tọ́lọ náà tẹ́ fẹ́ máa gbé àlọ́ wá gbogbo ẹ̀wọ̀n ni mọ́kò èèyàn wá gbogbo àwọn àfáà ńláńlá àtàwọn tó ṣe pé ìwé ẹ̀rí wọn ni wọ́n lò àtàwọn tó ṣe pé nígbà táwọn ọmọ Amẹ́ríkàsì náà fẹ́ lọ ni wọ́n lò gbogbo ẹ̀ ni ṣùgbọ́n tí àwọn àfáà bára wọn fìfẹ́ ṣe ṣùgbọ́n ká má dọwọ́ bo òdodo ní máa bí èmi nínú irú ẹni tí Sheikh Abuto náà sọ tí ń sọ pé bàbá wa ń lé àmì bàbá wa àfáà Muhali àmì àwọn ni wọ́n kọ́ bàbá wa Báàkì Ìwò ní kéwú náà wá ní bàbá wa Tajudeen ní Adab lọ́kọ́ bàbá wa àmì ní kéwú bàbá wa ní bàbá níbo ló ti papọ̀ kí lọ́jọ́ orí bàbá wa Tajudeen ní Adab gan nígbà náà bàbá wa ń lé àmì bàbá tèmi àfáà Mọ́tàlá bàbá wa Mọ́tàlá kẹta ló kọ́ wọn ń kéwú nígbà bàbá wa Mọ́tàlá sì gbéṣẹ̀ lọ́dún 1958 tíra tí bàbá wa orin tí bàbá wa ń lé àmì kọ tí wọ́n fi dárò àfáà wọn ń bẹ lọ́wọ́ tiwa ń bẹ lọ́wọ́ àlééfà tiwa ń bẹ ń lé wa dòní ní bàbá wa ń lé àmì gbogbo òwò sì gbà bàbá wa ń lé àmì lọ́wọ́ akọ́ bàbá wa Báàkì Ìwò ń kéwú sí bàbá wa Báàkì Ìwò ọmọ ibi tá àfáà rẹ̀ ti kéwú ẹni tó jẹ́ igbákejì chief imam Ìwó lónìí Mọ́tàlá lọ́dọ̀ wa náà wọ́n ti kéwú bàbá wa olóòkọ àfáà la máa ń pè wọ́n torí bàbá wa àfáà àgbà Aminu láì fi pè wọ́n níwọ̀n fi lákọ́ mọ́ wọn lórí bàbá wa Aminu láì Badmus olóòkọ àfáà àwọn ni wọ́n ká wọn ń kéwú lẹ́yìn tiwọn bàbá wa Aminu yìí náà àwọn náà sì kéwú wọ́n kéwú lọ́dọ̀ bàbá wa Tọ́írù Mọ́tàlá kẹta wọ́n sì tún kéwú lọ́dọ̀ bàbá wa Balẹ̀hámínù Mọ́tàlá kẹrin kó tó wá di pé bàbá wa Yúsà ní Mọ́tàlá karùn àlééfà tòní ní Mọ́tàlá kẹfà Alhaji wa Tọ́írù láti wá dá wọn mọ̀ yàtọ̀ sí bàbá wa Táírù kẹta náà fi wá pè wọ́n ní Mọ́rákinyọ̀ Táírù TMT Tọ́írù Mọ́rákinyọ̀ Táírù TMT bí nǹkan ṣe inú ká má da ojú ìtàn inú mi dẹ̀nu bàbá wo Olúwo sọ̀rọ̀ ńjọ́ náà pé rárá o bàbá wa ń lé abí òkèwú ní ọ̀dọ̀ yín lọ́rin o Mọ́tàlá lókè Adó ni wọ́n ti kéwú torí bàbá wo Olúwo tilẹ̀ wò ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹlúwa mo sí fìlà forí adé àwọn náà gbélé wa Mọ́tàlá lókè Adó wọ́n gbókè Adó Mọ́tàlá òkè Adó ló ní dé Grísìn gbọ̀n gbogbo bí Loyola College wà òkè Adó ló ní gbogbo onípàṣán ẹni wọ́n mú NEPA bíìlì wọn wá ní gbogbo onípàṣán ọdẹ́jà onípàṣán òkè Adó lẹ́mọ̀ rí mbẹ́ torí àwọn ará ilé wa tó ṣe para àwọn ìbátan ọdẹ́rìn lọ ni wọ́n táwọn dáńjà àwọn tá à ń pèlè bàbá Èkó wọ́n tún ní agboolé lókè onípàṣán lẹ́yìn hospital Holy Catholic Church ẹ bá ti débi ilé charity gbogbo ẹ̀yìn rẹ̀ àwọn wọn níbẹ̀ so irọ́ wo lápá fúnra wa ìtànú ní pé ká má máa da ìtàn rú ní tó bá jẹ́ téèyàn ibi ilé eke o ajókòó kákọ̀ nǹkan bàbá wa Kàràṣí nìbàdàn ló bẹ̀rẹ̀ rẹ̀ mo sì ti ṣàlàyé lórí rẹ̀ kódà lágbára Ọlọ́run documentary ń bẹ tí màá ṣe fún bàbá wa Kàràṣí táàrí gbogbo ẹ̀ tá sì tó mẹ́rin wá ṣùgbọ́n lórí ilé ìgbà tọ́rọ̀ wá délẹ̀ bàbá wa Mùdírù Mọ́ríkàsì wa sọ nígbà náà yìí pé pàṣín ládẹrin kò sí tí ń jẹ́ ládẹrin àlọ́ lè yùn mo wá diwọ́ mẹ́rin pé àṣé bàbá wa yóò mọ̀ bí ẹsẹ̀ àmọ̀ yẹn ṣe máa ń sọ pé bàbá yìí oṣù ní mímọ̀ àṣàwọn tí ń sọ̀rọ̀ àti wọn ò parọ́ mọ́ bàbá wa sẹ́mọ̀ yìí pé tó ní mímọ̀ bá ń sọ̀rọ̀ inú ọmọ bí àwọn ìgbé só mímọ̀ sí lélẹ́yìn pàápàá ìwọ́n tó wá jọ́mọ oní nǹkan tí bàbá tó bí ọ sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni tí bàbá rẹ̀ tó wá mú tírà wá bàbá rẹ̀ tó wá fọwọ́ ara rẹ̀ kọ́ sínú tírà rẹ̀
tí sì tún wá ń bẹ ní mọ́ríkàsì tẹ ní láìbírì ń bẹ ajẹ́pẹ̀ kan ti bàjẹ́ tó yẹn lóòótọ́. ìní pé ká ṣọ́ra, kìí ṣe gbogbo àáfàá ni ó wà lìjàn náà, kìí sì ṣe gbogbo àáfàá ni ó wọ̀ náà. ìlọ́wọ́ amúnúbí mi ńgbà náà tí mo wá sọ̀rọ̀ torí mo númi dùn ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ẹ pè mí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ gbé sí ọ̀rọ̀ ti lọ rẹpẹtẹ pọ́jọ ojúmọ́ làwọn èèyàn ń darapọ̀ mọ́ wa ni mo fẹ́ fi fún wa pé ká wò ó, mo ti ọ̀rá yọbẹ̀ ká wò ó. torí ńgbà náà tẹ́ bá lọ wò ó ń bẹ lórí YouTube Ìtàn Yorùbá, ta ló ní Ìlọrin, ilẹ̀ Yorùbá ní Ìlọrin, gbogbo tí mo ti ṣe. mo wá gbé àáfàá wa, àáfàá mi Mutiu tó ṣe pé lára àwọn àbúrò mi ní Mọ́tàlá lókè Adú, kò sì kéńbò mi ìdúlé lọ. bàbá wa tí mo ní wọ́n kọ́ bàbá wa nẹ́ẹ̀bù ìmáàmù àgbà Ìwó lónìí tí wọ́n kọ́ wọn ní kéwú, àwọn ni wọ́n kọ́ àáfàá wa Mutiu ní kéwú. àwọn náà tún wá lọ ké lọ́dọ̀ bàbá wa ní Máàdùlẹ̀ Àràbí. kéwú Máàdùlẹ̀ Àràbí ní kéwú bàbá tiwọn, kéwú Mọ́tàlá, nítorí pé ìyá tó bí bàbá wa Mùrítọ́dọ̀ ní Máàdùlẹ̀ Àràbí, ìyá tiwa ni ní Mọ́tàlá, ẹ̀jẹ̀ tiwa ni ní Mọ́tàlá. wọ́n wá lọ fẹ́ ọkọ, ọmọ tí wọ́n bí lé ọkọ wọn wá ní bàbá wa Mùrítọ́dọ̀ tán ní Máàdùlẹ̀ Àràbí. kábà lè mọ̀ pé kéwú àáfàá tó fẹ́ sọ̀rọ̀ yìí, kéwú lé Mọ́tàlá àti kéwú bàbá onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun. ènì tó ní bàbá wa Sheikh Adam onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun, onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun ni bàbá máa ń pè bàbá Mùrítọ́dọ̀ tó ní ìmọ̀ buhaya tí bàbá Sheikh Adam náà sọ pé kò sí ìlú tí gbogbo Ìlọrin ń bẹ̀rù, tí gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ̀rù nídìí ìmọ̀ bí kò ṣe Ìlọrin. kò wá sí ìlú méjì tí gbogbo ilẹ̀ tí Ìlọrin náà tó wá ń bẹ̀rù bí ò ṣe Ìbàdàn. tá bá sọ̀rọ̀ pa àmọ́ bàbá wa ní kò wá sí ìlú méjì tí gbogbo Ìbàdàn náà tó wá ń bẹ̀rù lásìkò táwọn náà ń sọ̀rọ̀ bí kò ṣe bàbá wa onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun, bàbá wa Máàdùlẹ̀ Àràbí. torí sáfù àwọn àgbàlagbà ti lọ, àwọn ló kù nínú àwọn àgbàlagbà tó ní mímọ̀ kẹ́kẹ́ báwọn onímọ̀ mi ò sí, ṣùgbọ́n ká láyà ká sọ̀rọ̀ ká sì lè mú ẹ̀rí wá. ẹja gbọ́ ní ìfìwálẹ̀ àgbọ̀ dáadáa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbé ètò wa nínú ilé àsìkò ọdún Ramadana yìí, Ọlọ́run jẹ́ aláṣeyọrí lórí ẹ̀, Ọlọ́run jẹ́ agúnlẹ̀ dáadáa, Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. gbogbo etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di, etí tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́. La hawla wala quwwata illa billahi al-aliyyil. èmi ọmọ yín tí mo fẹ́ máa bá yín sọ̀rọ̀, èmi náà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe dákọ̀ mí lẹ́ẹ̀kan, Mutiu Abdulgani láti Mọ́tàlá wa ń bí. Ọlọ́run jẹ́ kí a máa gbọ́ra wáyé, Ọlọ́run má jẹ́ ẹ̀sìn wa gbọ́, Ọlọ́run má sì já wa ní òṣìṣọ́. àfàwà tíra ta ni ẹ kó fẹ́ bá wa ṣàlàyé tí wọ́n sọ nípa ìtàn tí wọ́n sọ. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí tíra bàbá wa Sheikh Mustapha Sugulud, ká tó wá fi ọba ilé tí bàbá wa mọ̀lá bàbá wa Sheikh Adam Abdullahi Ilorin. ọ̀yá bismillah. nínú tíra bàbá wa Sheikh Mustapha Sugulud. ẹ má rọ ẹ dáwà láyé ọgbà òde o. bàbá sọ pé wa mimma yadullu ala anna madinata yorùbáwíyá khalisatun akama abna'u yorùbá min akiyalin wa maraya qawma min as-sinin. lára àwọn nǹkan tí ó jà máa mọ̀ dájú pé ilẹ̀ Yorùbá Ìlọrin, tí ó jà máa mọ̀ dájú pé Ìlọrin náà ni pé àwọn tí wọ́n ti ń darí rẹ̀ láti ìpìlẹ̀, àwọn ọmọ Yorùbá ni, àwọn tí wọ́n jẹ baálẹ̀ ń bẹ̀ ni, àwọn tí wọ́n ń jọba ń bẹ̀ ni, láti ìpìlẹ̀ tí wọ́n ti tẹ ìlú yẹn àwọn ọmọ Yorùbá. Sheikh Mustapha Sugulud wọ́n sọ pẹ̀lú ògùn Ọlọ́run tọ́jọ́ ọmọ kí o bàbá wa dámọ̀ wọn ẹ bá wa tún gbé ẹ tún gbé kẹ ẹ tún ké fáwọn èèyàn tó ráàfà àwọn àáfàá pọ̀ lórí ètò yìí. wa mimma yadullu ala anna al-madinata yorùbáwíyá khalisatan akamaha abna'u yorùbá min akiyalin wa maraya qawma min as-sinin ana suqa al-markaziyya wal-masjid al-jami' وغيرهما من الأماكن الرئيسية التي تقع أمام الكيل أو اليمين كما يثبت قانون العرف والعادة ليوربا لا تزال أمام دار أفنجا وأولاد التاليو. ní tí wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ni pé ní tẹ́ fi mọ̀ yìí pé Ìlọrin tí a gbé tírà ẹ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí pé ilẹ̀ Yorùbá ni pé ẹ rí i pé ìṣesí Yorùbá ni pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe lẹ́yìn tó já sí pé àwọn àrọ́mọdọ́mọ ilẹ̀ Yorùbá ni wọ́n ń jọba nílọrin, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe nínú àdá wọn ni pé ọjà ni o, mọ́ṣáláṣí ni o, ọjà ọba ni o, iwájú ilé àwọn tí wọ́n jẹ́
orírun ìlú yẹn ni wọ́n máa ń gbé sí. ìyọnu ìdí àpẹ a rí i pé tá a bá dé ìdí àpẹ náà ọjà yẹn bẹ ọjà ìdí àpẹ bẹ́ẹ̀ tó pé kódà títì méjì wọ́n tó là wọ́n tó parẹ́. bákan náà mọ́sálásí ìpìlẹ̀ ń bẹ nídìí àpẹ wọ́n fẹ́ wo kí wọ́n tó kó àwọn ará ìdí àpẹ láwọn ọgbà àwọn ọjọ́ ọmọ wà ní pé káyọ́ ọmọ rí pé mọ́sálásí ìpìlẹ̀ rèé tí ń bẹ wájú ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá tó ń so lórí Ìlọrin. bàbá ṣùgbọ́n ló máa ń jẹ́ kó yé wa pé látàzálù àmọ́mọ́ dárò Àfọ̀njá wà ó ládàá àtàlẹ́yàwó gbogbo àwọn kan tá a rí iwájú ilé Àfọ̀njá àti iwájú ilé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ibẹ̀ ní bẹ̀dọ̀ ní bí bá a ti ń sọ̀rọ̀ yìí. ní bàbá wọn ni bí yóò sì bó ṣe ń bẹ ń bẹ títí láé náà ló bí ó ṣe máa bẹ Ọlọ́run sì ní jẹ́ kí ìdí àpè ó parẹ́ iná Àfọ̀njá ò ní parẹ́ láéláé nílùú Ìlọrin Àfọ̀njá ẹ bá tiẹ̀ ti déwájú mọ́sálásí ẹ bá ti dé àdí àpè ẹ ti rí wọ́n ti kọ́ bẹ̀ Ìlọrin Àfọ̀njá mo mójú mi débẹ̀ tí kì í ṣe pé kì í ṣe 50 times ni mo rí. bàbá wa ń ṣàlàyé síwájú ní tíra àwọn pé walakin man zara madinata Ilorin wa ra'a shi'ara aliha وزيها ومعظم أحوالها في الملبس والعادة يتصور أنه في أقصى بلاد الهوسة. wọ́n ní pé ṣùgbọ́n tó bá dé Ìlọrin tó bá rí bí wọ́n ṣe ń múra àbí tó bá rí bí wọ́n ṣe ń ṣọ̀ṣọ́ àbọ̀ bá rí bí wọ́n ṣe ń ṣe yóò ròyìn pé àbí láti ilẹ̀ Haúsá ni wọ́n ti wá ni. wala yatafakkaru fi kawnihim yorùbáwiyyin kò ní tí ò bá yẹ pé wọ́n bá gbọ́ Yorùbá lẹ́nu wọn kò ní ròyìn pé ọmọ Yorùbá ni wọ́n. wàlá yàrá mana Yorùbá yashkul àdáda omi sùkánì sábà fìmíà kò wá ní mọ̀ pé àwọn Yorùbá tí ń gbénú ìlú Ìlọrin wọ́n wọ 70% gbogbo èèyàn tí ń bẹ ń bẹ 70% 30% tó kù ní àwọn Haúsá Fúlàní ló gbé gbogbo ọ̀ràn yòókù wọ́n jẹ́ 30%. èyí tí bàbá Mustapha Sùkúrù sọ ń bẹ̀ nígbà rí pé àwa mùsùlùmí ẹ̀rí tẹ́ bá wo inú bàbá wa ṣé Yorùbá ni yá àbá Haúsá àbí Fúlàní ẹ̀rí pé rúfin làtẹ́ ẹ dé yìí bẹ́ẹ̀ yẹn bá dé àti múra wá ń gbà míì a máa ń múra láti fi kọ́sẹ̀ àwọn Haúsá tẹ́ ń mú ẹ̀sìn wá àbí ìkọ́sẹ̀ ọ̀dọ̀ àwọn ará Lárúbáwá lẹ́nu mi bá wá ń rí wa tó bá wá ń sọ pé lọ ní báyìí wọ́n á rò pé ìmúra tá à ń mú ẹ̀nà Haúsá ń mú nímúra ẹ̀sìn ẹlòmíì ò ti sọ Haúsá sí agbóṣùwọ̀n pé Yorùbá ni wá ṣùgbọ́n lónìí náà tẹ́ bá dé mo kú wà sábó lónìí gbogbo àwọn ọ̀rẹ́ mi tí ń bẹ ní sábà Haúsá gbogbo wọn ni Fúlàní ni ṣẹ́ẹ̀tì péńpé ló kálukú wọ̀ lónìí lónà tẹ́ bá pàdé ẹlòmíì kan yíbò lẹ́ẹ̀pẹ́ ó ní àṣà ìmọ̀ wọnú ara wọn. bàbá tiẹ̀ tún sọ wọ́n ní bianna magluba múlẹ̀ abadan bìlẹ̀kìtà ìbìlẹ̀gọ́ọ̀lì kàmá akọ̀rọ̀ tàbáṣù mọ̀ọ́rẹ́fínà di tìmọ̀ yíyà ẹni tá a bá ti jẹ gàba lé lórí tá a ti borí ẹ̀ yóò mọ ọkọ ṣe ẹni tó jẹ gàba lé lórí lọ́pọ̀lọpọ̀ gbà ní. ìdí tá a máa fi ń pera wa lọ́mọ ẹ bá ti borí iná ìgbé mo máa sọ pé ń bá borí lórí ìtẹ̀sọ nígbà táwọn ilé alímì ti borí nílọrin ó di pé káwọn èèyàn máa kọ́ sí wọ́n sì máa kọ́ Islam lára wọn. ìwádìí àwọn òbí tán tiẹ̀ fi fún ilẹ̀ pé gbogbo ibi tẹ́nìkan bá ti jẹ gàba lé àwọn èèyàn lórí àwọn tí ń bẹ́ ń bẹ̀ wọ́n mọ̀ ọkọ ṣe ẹni tó jẹ gàba lé wọn lórí. pé wọ́n bá lè rí dùnú rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní walaqad dhakara al-allama Abdurrahman bin Khaldun fi hadha sadad bàbá wa Sheikh Abdurrahman bin Khaldun tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ ó ti ṣàlàyé tó pọ̀ lórí pé mẹ́nìkan bá ti jẹ gàba lẹ́nìkan lórí ìṣesí rẹ̀ ni ó máa kọ́. táwọn Fúlàní ṣe jẹ gàba láwọn mùsùlùmí tó pọ̀ àwọn Fúlàní Ìlọrin gan bẹ́ẹ̀ gan wọ́n wọ 5% torí oríṣiríṣi àwọn ẹ̀yà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá jẹ gàba lórí àwọn ẹ̀yà tó jẹ́ 70%. ẹ̀ máa bọ́rọ̀ bàfà mi. wọ́n á tẹ̀síwájú pé wọ́n ń zòrò dhalika fil abna'i ma'a aba'ihim kayfa tajidihim mutashabbihina bihim da'iman. wọ́n ní kí wọn náà wo bàbá àtọmọ ó rí pé ọmọ ọkọ ṣe bàbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ẹni tó wá jẹ gàba léèyàn lórí irun tó fi ẹ̀sìn léèyàn lọ́wọ́ àbó fi ọ̀làjú léèyàn lọ́wọ́ òun ló dàbí bàbá ẹni tí a fi ọ̀làjú lé lọ́wọ́ ló dàbí ọmọ yọmọ ọkọ ṣe bàbá rẹ̀. ìdínú pé àwa ń sọ èdè Yorùbá mi ò sọ pé lọrin ilẹ̀ Yorùbá ní sẹ́yìn gbọ́ àlàyé lọ́dọ̀ àwọn onímọ̀ bàbá tó sì bí èmi àwọn ni wọ́n tó ròyìn bàbá wa Mustapha Sùkúlùlù fún mi torí pé àwọn àti ẹ̀gbọ́n bàbá mi náà wọ́n jọ ṣe torí wọ́n jọ wà lágége ni. bàbá wa ní wal-khulasa anna madinata Ilorin madinati yorùbáwíyá khalisatan turbatan wasukana. kókó ọ̀rọ̀ bàbá ní kókó ọ̀rọ̀ mi tí mò ń sọ ni pé ìlú Ìlọrin tẹ̀ ń wò yìí ilẹ̀ Yorùbá ni ní ilẹ̀ ẹbẹ̀ la fẹ́ sọ ní o àbáwọn tí ń gbé bẹ̀ ní Yorùbá ní Ìlọrin. bàbá wa Sheikh
Mustapha Sunusi Sugulul. Inú mi dùn ilé eke dárúdáwọ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé. Bàbá wa lálẹ́fà táwọn náà ń ṣe tẹ̀sírì lọ́wọ́ nínú Ramadan. Bóyá tá à ń sọ yìí o, bóyá arọ́ ni ẹ lọ sí sọ̀lọ̀. Ilé ekéwì yóò jìnnà síbi tá a sí Dr. Sikiru Ayinde Barrister sí. Gbogbo sọ̀lọ̀ bó ṣe tó kò síbi dẹ́yìn lè pàǹtà fún mi. ètí ń jẹ́ wájú lò. Ní gbogbo tòró ìsọ̀lọ̀ kò síbi dẹ́yìn lè pàǹtà fún mi. Bàbá wa ní pé kò sí o àní kan kò sí àti èdè o àtàwọn tó ń gbé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni. Mo rò pé àyẹ̀sẹ̀ lọ gbówó fún bàbá wa Mustapha Sugululu ni. Rárá bàbá wa ń ṣàlàyé pé Ìlọrin wá ṣàǹfààní kan nípa pé ọ̀pọ̀lọpọ̀ oríṣi àwọn onímọ̀ ńlá tí wọ́n ká tò tí wọ́n sì kọ tírà ńláńlá àtàwọn akin kódà tó ẹ pé wọ́n lágbára láti. Ẹ bá mi tó ké ní lágbáwá ká ẹ tú fún wa ni kọ́ mọ̀ ní pé bóyá wà là ń fi ti wá. wà á ń bàtàtì turubatuwa ulamahan akifa wa kitaban kodirin wa fuhulan lahum likodora itasabuki ma ulama ilẹ̀ arab fi midan ilẹ̀ islami wa thaqafati al-arabiyya. Wọ́n ní Ìlọrin ó produce bó ẹ̀yàn Yorùbá ó pèsè àwọn àfáà ńláńlá tí wọ́n ká tó dáadáa. ó bí àwọn onímọ̀ tàbí ó ṣe àwárí àwọn onímọ̀. ó ṣe àwárí àwọn onímọ̀ ńláńlá tí wọ́n jẹ́ akin tó yẹ pé wọ́n bù àyà débi pé wọ́n lè fi gbàgbàga pẹ̀lú àwọn onímọ̀ ilẹ̀ Lárúbáwá. bó ṣe rí àìmọye àwọn àfáà lọrin tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ káàkiri àgbáyé tí wọ́n ń kọ́ wọn Lárúbáwá. kódà tó fi débi thaqafati al-arabiyya ọ̀làjú Lárúbáwá wọ́n ká tò lórí ẹ̀. ilé mi máa fi sọ ojú tó lé pé Ìlọrin ni Mẹ́kà ilẹ̀ Yorùbá. Tá a bá sọ̀rọ̀ nípa ìmọ̀ ìlú Ìlọrin ìlú ìmọ̀ Ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́. Mẹ́kà àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá nù Ọlọ́run sì ní jẹ́ Ìlọrin ó bàjẹ́ láéláé. Àwa Sugululu wa sọ pé n tó fà á ni pé li'anna al-madinata sa'adatiha mawaqi'uha al-jughrafiyya. ìwọ ni pé ní Madina ṣé Madina ti Mẹ́kà. wọ́n nítorí pé ìlú Ìlọrin tá à ń sọ yìí. ìlú ní jẹ́ Madina. li'anna al-madinata torí pé ìlú Ìlọrin tá à ń wí ní tó ràn lọ́wọ́ ni ibi tó wà nínú geographical area rẹ̀. agbègbè ibi tó wà ẹkùn tàbí ká pè ní ìtàbá sọ nípa geography ẹkùn ibi tó wà. minaisu waqa'at fi aqsa hududi Yorùbá ash-shimaliyya nípa pé ó wà ní ààlà ibi tí Yorùbá ti súnmọ́ àwọn Hausawiyin àwọn Haúsá ibi tí Yorùbá ti súnmọ́ ó súnmọ́ Shimaliyya ó ti fẹ́ bọ́ sí Òkè Ọya. ó ti súnmọ́ Òkè Ọya so Òkè Ọya tá a sì wí ibẹ̀ ni Òkè Ọya tá a wí allati hiya mahallul intilaq alladhi tanbathaqa minha qabasati nuril Islam. Òkè Ọya tá a wí ni ìmọ́lẹ̀ Islam lọ́pọ̀lọpọ̀ ló ti wá sí Yorùbá bí ṣe pé bá gbogbo ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tó bá ti wá ń bọ̀ Ìlọrin ni ó ti kọ́kọ́ pàdé. ojú ọ̀nà cross road ni wọ́n ó dùn ún bẹ́ẹ̀. ìyẹn ló fà á tó fi já sí pé wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá. wàlá tasalu hadhihi al-madina mutamassikatan bi hadhihi al-za'ama mu'aqqat al-mudn al-janubiyya shiyataha. bàbá wa ń sọ pé bàbá Sugululu wọ́n jẹ́ kó yé wa pé ìlú Ìlọrin yóò yẹ gbogbo tó yẹ pé àmì náà la fi mọ̀ nípa bí ó jẹ́ ìyá gbogbo àwọn ìlú tó ń bẹ ní south ilẹ̀ Yorùbá ní south west ń bí hátàlẹ̀ àrùn títí tó fi wá di ìgbà tá à ń sọ̀rọ̀ ìlú Ìlọrin o ìlú onímọ̀ ni tá a bá sì ń sọ̀rọ̀ Ìlọrin ó ti pèsè àwọn àáfàá ńláńlá tó ṣe pé káàkiri àgbáyé kò síbi tí wọ́n ó dé tó yẹ máwọn tí wọ́n tó wá tó lọ gba ẹ̀kọ́ tí wọ́n tó gba pòfẹ́sọ̀ àwọn dókítọ̀ mọ́ nínú mọ́ kéwù. so yẹn ní ṣókí nípa bí bàbá wa Sugululu bí wọ́n ṣe jẹ́ ká mọ̀ ìpè Ìlọrin ilẹ̀ Yorùbá ni. mọ̀ bọ́ ká tó wá lọ àáfàá wa gbogbo tí ẹ̀yin náà gbọ́ tí bàbá wa Sugululu kọ wọ́n fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni pẹ̀lú ògo Ọlọ́run. ṣùgbọ́n àáfàá mi lè má gbà ọmọ kéwù bàbá wa ni wọ́n ń sọ̀rọ̀ kí ni bàbá wa gan sọ tí wọ́n sì ń pariwo tí wọ́n á kọ́lẹ̀ báwo sì jẹ́ ká mọ̀ pé ní ibú ló pọ̀ nínú àwọn Fúlàní ṣé ká dá
orí àga tó ń jókòó lé bàbá tó dìde ń bẹ̀ fún àwọn ṣé àwọn Fúlàní tẹ̀ ń wò yìí o Fúlàní gidi ń bẹ àmọ́ wọn ò pọ̀ Fúlàní ibú lọ́pọ̀ jù láwọn apààyàn àwọn ẹ̀ka èèyàn ìlọ́pọ̀ jù nù wọn iná là ṣe ń bá yí. bó o wá ní ọ̀tá bàbá mi yóò ṣe wá dọ̀rẹ́ mi lójijì ṣé mo fẹ́ joyè nígbà wọn fún bàbá wa Sheikh Kamalidin ní mufti ńìlọrin ọjọ́ orí ń bẹ́ńbẹ́ ìmọ̀ ń bẹ́ńbẹ́ ìráyésá ń bẹ́ńbẹ́ ọ̀dà ẹ̀wọ̀jọ́ orí tẹ́bi fún bàbá wa kí ni bàbá tó wá láyé kí ni wọ́n fẹ́ bùkátà rẹ̀ adùn ẹran mélòó ni bàbá lè mọ̀ ẹ̀rí pé gbàtẹ́yìn bá dàgbà débi pé kinní kan àwọn àgbàlagbà wọ́n wà máa jẹ ẹ̀dùn ẹran èmi ọ̀mọ́ ibi tẹ́dùn ẹran dùn sí pé ọ̀dà èyí tó kù láyé táwọn fẹ́ lò ní tọ́lọ́run ọba wọ́n wà bá débi ẹ̀dùn ẹran so wọn ò bùkátà kankan mọ́ ju Ọlọ́run lọ ẹja tó wá gbọ́n tí bàbá wa Sheikh Adam ẹni tó ní ààyè tọrọ ti ń jáde gan ẹja gbọ́ nínú tíra kí ló kọ tíra wọn. bàbá wa Sheikh Adam wọn kọ tíra tá à ń pè ní Nasimu Saba fi akhbar Islam wa ulama ibila Yoruba so tíra yẹn ó sọ nípa ìró Islam àti àwọn àfáàlẹ̀ Yorùbá bàbá Sheikh Adam ni wọn kọ. bàbá Sheikh Adam tẹ́lẹ̀ lè kéwu mọ́ríkàs tó gbé tẹ̀síìrì wọn lèmi máa ń gbọ́ ní gbogbo ìgbà àìmọye tí mo ní tó gbé kò sí ní bá fi lè gbọ́ tẹ̀síìrì Sheikh Adam kan gbogbo jẹ́wí látòkè délẹ̀ bí bàbá jí mi lójú oorun ó yé mi. so táwa lọ wo abala ibi tọ́pìkì tí wọ́n sọ pé ibi àkọlé tí wọ́n sọ pé Koruju Ilorin wa kayfa ta'assasat summa tahawwalat markazan lidawati wa dawla ìlú Ìlọrin bí a ṣe fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ àti bó ṣe padà wá di ìletò ìpèpè Islam àti ìṣèlú ìṣèjọba Islam. bí Sheikh Adam ti gbé tiwọn bá a ṣe fi ìpìlẹ̀ làwọn fẹ́ sọ àwọn òjò lórí ọ̀rọ̀ ẹ̀sìn táwọn alábòsí máa ń sọ ìpìlẹ̀ Ìlọrin làwọn fẹ́ sọ. bàbá ní tabaníkà lọ wo nínú geography ìlú Ìlọrin wà ní south west àjìjànú bèlè. tàbá lọ wò nínú ẹkùn wọn lọ wà ní ẹkùn ìwọ̀ oòrùn south west yẹn àjìjànú bèlè gọ́rìbì. nílẹ̀ Yorùbá. wọ́n sọ pé north wọ́n sọ pé sàmánì lọ́wọ́. wọ́n sọ pé north ìwọ̀ oòrùn ni wọ́n pè é. ní minari Niger ní abala bíi odò Niger lọ́tọ̀ gbó súnmọ́ agbègbè òkè odò Ọya ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ lọ́wà. yajaluwa mantikan tọbẹ̀ríyá fi biladi Yorùbá ìyẹn jẹ́ ká mọ̀ yìí pé ní àdámọ́ bó ṣe wà àti mọ̀ bí lára ilẹ̀ Yorùbá ló débẹ̀. Sheikh Adam ní pé ibi tí Ìlọrin wà ilẹ̀ Yorùbá ló débẹ̀ ilẹ̀ Yorùbá ni. wọ́n bá bàbá Sheikh Adam fa wàhálà lórí tí àyè o. wọ́n á tẹ̀síwájú náà wọ́n pé wọ́n bá fa wàhálà lórí tí àyè o. ìyáàdì Yorùbá yìí bó ṣe jẹ́ pé títẹ ìlú yẹn ọwọ́ àwọn Yorùbá àmì oníkọ́lá wọn fi ọ̀run kẹ́ bàbá Sheikh Adam Alimi tẹ pé o tẹ wá nígbà Sheikh Alimi wá tẹ Ìlọrin kéèyàn ó sì máa parọ́ àáfà ẹja bẹ̀rù Ọlọ́run. oní Sheikh Alimi ló wá tẹ̀ lọ́rin ẹgbọ́ kẹtàkẹtà tí àáfà ìtakò tó lòun ọ̀gbọ́n rí ni bàbá owó tó sọ ẹ máa gbọ́ o. ẹni sùúrù ṣé wọn ọ̀ka tí alìsílámù fi Nàìjíríà tí ṣe Adam kọ ni. bóyá wọn ọ̀ka o bàbá ló sì kọ́. bàbá níbi báwọn àáfà kan ní Ìlọrin lókè ṣúná. gbogbo ẹ̀ lákú ti ṣàlàyé àbí gbogbo ẹ̀ láti ṣàlàyé. وكانوا الغالبية العظمى التي تكونت منها سكان المدينة يتكلمون لغة يوروبا حتى نازلين الجدد من الفلانيين. so ètò wa borí jù bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n ń gbé ní ìlú Yorùbá ni wọ́n sọ débi àwọn àlejò tí wọ́n wá bá wọn àná minal Fulani yìí àwọn Fúlàní. bàbá pe àwọn Fúlàní ní àlejò Sheikh Adam ni ó àfọ àti ó tí ò mú kan mọ́kan nínú ìtàn tó sọ yìí. àlejò Fúlàní lílọrin àwọn Fúlàní àlejò ni wọ́n abẹ́ẹ̀dì àwọn Yorùbá tí wọ́n wá bá làwọn náà ń sọ. wọ́n yà Hausa wí yìí. àtàwọn Haúsá tó jálejò. àtàwọn Núpé àwọn Tápà tó jálejò. kọ̀dínà sùn olùgbọ́ta hàn gbogbo wọ́n ti gbàgbé èdè wọn àlìyàsílíyà. ìbílẹ̀ ti gbọ́dọ̀ ká ìjẹ́bẹ̀ mọ̀ yóò ojú bá mi bàbá bí mo sámẹ́ríkà lónìí fọ́kọ̀ yóò mẹ́ ọmọ sọ́yọ́ tí ò bá yóò wọ́n ti kó wá yóò gbàgbé gbàgbé. èdè wọn nígbà wọn wá délẹ̀ Yorùbá ẹ̀gbọ́n bàbá sọ pé bẹ́ẹ̀ bá pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ léèdè ọ̀sẹ̀ gbogbo àwọn Fúlàní Tápà gbogbo àwọn ìgbìralẹ̀ tẹ́ ti pẹ́ ń bàdàn gan ti gbàgbé èdè wọn àwọn Haúsá ilẹ̀ Ìbàdàn wọ́n ti gbàgbé. pàǹtọ́lá court alìsínátà àwọn bìlúgà ti Yorùbá àwọn wá yí padà sí èdè Yorùbá. bẹ́ẹ̀ni
ẹ bá dé Ìlọrin lónìí kódà bàbá wa Emir Ìlọrin gan ọ̀gbẹ́dẹ̀ Fúlàní bàbá wa Emir Ìlọrin tòní bàbá wa kọ́lọ̀ ń jẹ́mi ọlọ́gùn wọn ọ̀gbẹ́dẹ̀ Fúlàní Yorùbá wọn gbọ́. كل هذه الحقائق تفرد علينا أن نعترف اعترافا gbogbo àwọn pàápàá yìí ó ti dandan fún wa ká jẹ́ kí gbogbo ayé ó mọ̀ ká jẹ́ ká mọ̀ pé láyà gbàlùṣà kò gbà ká máa ṣe iyèméjì lórí ẹ̀ o. ṣe é gbọ́ gan ìgbà ká máa jiyàn. ṣé ìkádàmọ̀ mọ̀gbọ́jọ́ ni ó wáyé ẹ wo bí bàbá yìí ṣe pìsẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀ bàbá ṣe ìkádàmọ̀ bàbá wa ní ọ̀rọ̀ yìí kò sí ká máa wá fa ṣe fanfa àbí ká wá máa jiyàn Ìlọrin ilẹ̀ Yorùbá ní Ìlọrin ilẹ̀ Yorùbá kó ṣe ìkádàmọ̀ ní Ìlọrin ilẹ̀ kò tiẹ̀ ìwọ àní ẹjọ́ àdéjọ́ ẹ̀ bá tó bẹ̀ á gbà ọ́ ìṣògbó náà sọ bó ṣe pé bàdàn náà ni bó ṣe pátá ìpàdé bó ṣe lo ẹ jáde wọn ò lè jáde wọn mọ̀ pé tíra ń bẹ lọ́wọ́ mi á gbé sójú screen lánàá tó bá ẹ̀yin fún ẹ̀yin lẹ́wàá máa bọ́ bẹ̀ lẹ́mọ̀ ọ̀kàlẹ́ ọ̀kan ẹ wà á mú kiri lọ́gbàdé ọ̀yá lọ olóògbé ọ̀kan tí ń bẹ lójú bọ́ọ̀lù. ṣe gbọ́ nǹkan bàbá ṣe kádàmù ni pé káwá pa àlọ́ ká máa pè nítàn káwá jókòó ká máa wá forí gbárí káwá máa kéèyàn tó wá máa proud lórí tí ó mọ̀. That's it. kése tí ọ̀rọ̀ ẹnu mọ́ bó o ṣe mọ nínú mọ̀ tó bá ti di bí ìmọ̀ tán ìtàn mọ̀ ń sọ ọmọ bó o ṣe mọ. àwọn làwọn ń pa wọn ò lẹ́rìí àwọn làwọn sòdodo sí bàbá rẹ̀ ń pa àlọ́ tó sì kádàmù ń pa àlọ́. bàbá wa ṣe ká ẹni tó kọ́kọ́ gba professor nínú Arabic professor Isaac Christian ni nínú èdè Arabic Christian ni ìmọ̀ ń lọ sí kìí ṣe ká jẹ́ mùsùlùmí lè yẹ kí mọ lárúbáwá èdè ní lárúbáwá ọ̀tọ̀ ní mùsùlùmí àwọn bàbá wa ká kú sínú ìsìláàmù tí wọn ò mọ kéwú. títí díẹ̀ yóò fi parẹ́ o Ìlọrin ilẹ̀ Yorùbá ni bàbá ṣe èyí tí wọ́n sọ bàbá ṣe ká dámọ̀ tí wọ́n sọ di ọ̀tá sí ní táwọn èdè kí lórúkọ ẹ̀ Sùlù Gàmbàrí àbí kí ló kọ ẹ̀mí àgbà inú tó fi lérí tí bàbá ṣe ká dámọ̀ ní apọ́lọ̀ ló rán mi èmi ní gbẹ̀yìn rẹ̀ nígbà tó sì fún bàbá wa ṣe ká dámọ̀ ní ọba yìí kú bí àwọn bàbá rẹ̀ ti máa ń kú wọ́n kú bẹ́ẹ̀ ṣe kú náà ni. bàbá ní kúlù dálíkà yàdẹ̀wọ́n náà ilẹ̀ àṣírí àfi tàrík dọ́mìnà bìláàdì Yorùbá ìyẹn ló jẹ́ ká mọ̀ pé nínú ìtàn a gbọ́dọ̀ jẹ́ kí Ìlọrin ó wà lára ilẹ̀ Yorùbá ni. ṣẹ̀gbọ́n kan nínú ìtàn Ìlọrin gbọ́dọ̀ wà lára ilẹ̀ Yorùbá ṣé Adam ẹni tó ní mọ́ríkàsì ní ojúlówó ọmọ mọ́ríkàsì tó bá wá rí tí a lè tó wá ń takò ṣé Adam ẹjẹ́kọ̀ máa lè ní kọ́kọ́ kò lé. èmi nìkan ti tó bá wọn fà á ibi tí yẹn bá sì lè ṣe àtakò rẹ̀ sí kó pè mí jáde èyí tó bá ìwé àbí tíra tó bá fi lọ́kàn balẹ̀ yìí pé Ìlọrin ẹsẹ̀ lè Yorùbá kì í sì ṣe lè Aláàfin. látọdún karùn-ún tí mo ti pè wọ́n wọ̀ jáde kí n tó wá tún wọn pè lóṣù yìí lóṣù kẹsàn-án ọdún 2022 yìí. iṣẹ́ táwọn ará Ìlọrin wá ṣe tí bàbá wa Límì ṣe àti tí gbogbo àwọn àfáà ṣe nípa fífún ìsìlámù ká kò sẹ́ni àga tó lè sọ pé rọ́ ni. bẹ́ẹ̀ àjíyàn rẹ̀ bá a ṣe máa ń dábàá kà pé àdámọ̀ náà ni àfáwá àdámọ̀ náà ni àfáwá ẹni tọ́lọ́ ń dá tó ní mímọ́ àdámọ̀ náà ni àfáwá. bàbá wa ṣe kádámọ̀ náà sì jọmọ kí ọ àfẹ́sì Ìlọrin kan náà ni ìlú tẹ́ ti ń kọ́ ní mímọ̀ ìlú Ìlọrin kò sẹ́kọ̀ọ́ jiyàn rẹ̀ alẹ́ mẹ́ àwọn òkú kéwú ní Ìlọrin mẹ́ta làlá wa ṣùgbọ́n gbogbo àwọn bàbá ìtẹ̀mí bá lẹ́nu àwọn bàbá mi ni pé wọ́n gbà fún àwọn àfáà Ìlọrin bàbá wa ṣé kádàmù sì sọ níjọ́ tí wọ́n wá bàbá wa tẹ́ni ilé kí mádùlẹ̀ àràbẹ̀ bàbá múrítà làwọn ń bẹ níjókòó wọ́n ní bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe ń bẹ̀rù Ìlọrin nílùú níbi ìdí ìmọ̀ kò wá sí ìlú méjì tí Ìlọrin náà ń bẹ̀rù bí ó ṣe Ìbàdàn ó yẹ kí ọjọ́ ìbẹ̀rù mímọ́ ẹ sọ̀tẹ̀ Ìbàdàn ló ní ìtàn ó yẹ kó tiẹ̀ kó bẹ̀rù rẹ kó tó sọ̀rọ̀. bájá bá ń sábẹ́ ẹkùn náà máa ń sábà já àfààní sẹ́sìn tẹ̀síwájú. wàlá darasa insanu ma tarikh madinati Ilorin wa nashati aliya fi Islam wa tabarruk bi mufradi tarikh Islam fi biladi Yorùbá. tó tọ́mẹ téèyàn bá wá kọ́ nípa ìmọ̀ Ìlọrin dáadáa àti bó ṣe ń gbèrú nínú Islam so yọ mọ̀ yìí pé ìtàn Islam nílẹ̀ Yorùbá kò sẹ́ni ẹ̀kan tó yẹ pé làmọ́ àǹkárá lè ákìlò mùsif ẹni tó bá ní làákàyè tó sì jó ní déédéé. òun làákàyè tó jó ní déédéé ẹgbọ́n bí àbáwá ṣe kádà mẹ́sì pìsẹ́ǹtì ẹ o ẹ ń bá jẹ́ onílàákàyè torí rẹ pé ó sì jó ní déédéé tí èsì alábòsí torí tí ó jẹ àbí torí báwọn kan lọ́sàtìlẹ́yìn fún mi dépò kó wá máa sọ kátàkátà kódà ẹ̀míà kan ò jáde ilé àfáà Límì ẹ̀míà kan ò jáde sọ pé Ìlọrin ẹsẹ̀ lẹ̀ Yorùbá rí
jẹ́yìn gbọ́rí lẹ́nu ẹ̀mí àkàn. so wọ́n ní pé kọ̀sẹ́ni tó lè tako kókó méjèèjì tá a ti sọ nípa pé ilẹ̀ Yorùbá ní Ìlọrin bákan náà Ìlọrin wọ́n dẹ̀ fọ́n Islam káàkiri ayé kọ̀sẹ́ni tó bá nílà káyìn tó sì tún dédé òde. Ìlọrin ní òpó ẹ̀sìn nílẹ̀ Yorùbá ó ní pàtẹ́nì kẹta ní ti ń pera rẹ̀ ní ìmáàmù Yorùbá nílọrin mo ní kì í ṣe ìmáàmù Yorùbá kò sí ń tọ́jọ́ má parọ́ tó ọ̀jẹ́ mọ́ra rẹ̀ kò wọ́n ọ̀jẹ́ ìmáàmù Yorùbá nílọrin ẹnìkan kò sí ní jímọ̀ ṣebí tẹ̀síìrì àwẹ̀ ní kálukú ṣe ẹni ibi tí tó ti ṣe tẹ̀síìrì rẹ̀ jímọ̀ tó ní àbẹ̀tẹ́ bàṣà jẹ́ ìmáàmù yóò ní jímọ̀ yóò sì máa ṣe tẹ̀síìrì èyí tí bàbá wa Sheikh Adamu ṣe àtìlẹ́yìn fún ní rábìtà tẹ́fi kó gbogbo àwọn àfáà àjọ àtàwọn ìmáàmù bàbá wa ìmáàmù Adó Èkìtì lólórí gbogbo àfáà àti ìmáàmù ilẹ̀ Yorùbá lónìí wọ́n máa ń rotéètì ẹ̀ ní ajẹ́wọ̀sí ní ọlọ́ọ̀jẹ́mi bàbá ogun ìgbà tí bàbá wa ìmáàmù Ìbàdàn gbéṣẹ̀ ọbọ̀ sọ̀rọ̀ bàbá wa ìmáàmù Òṣogbo nígbà táwọn tó gbéṣẹ̀ ó tó lọ sí Adó Èkìtì bí ẹ ṣe ń ṣẹ́nu lẹ́yìn tí bàbá wa Sheikh Adamu sì ṣe àtìlẹ́yìn fún àti àwọn àfáà bí bàbá wa Sheikh Kamalidin nílọrin bàbá wa Sheikh Adamu ló ṣe wàhálà jù lórí bí àwọn àfáà ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe wà níṣọ̀kan wọ́n ní Islam ilẹ̀ Yorùbá ó ṣe ní wo àfáà mi máa tẹ̀síwájú. ẹ má jẹ wọn yà wá sọ́tọ̀ wọ́n ní iná lẹ́bi asọ́sà Madinata Ìlọrin rọ́jùlọ ìsúnwó ládẹ́rin. ẹ bá tún bẹ̀ pé mo gbẹ́ ẹgbọ́n tí àbáṣe kádà ń fẹ́ wé ẹ tọ́tẹ̀ lọ ni o. kò sí sí mọ̀ ń jẹ́ ládẹ́rin mo mọ̀ ń gbẹ́ lẹ́nu àfáà mi. iná lẹ́bi asọ́sà Madinata Ìlọrin rọ́jùlọ ìsúnwó ládẹ́rin. wọ́n ní ẹni tó. ẹ wo ọ̀rọ̀ ibi tí wọ́n fẹ́ gbé yìí mo fẹ́ ká gbọ́ nígbà tí bàbá wa Mudiru Mọ́ríkàsì sọ̀rọ̀ Sheikh Habib ọmọ bàbá wa Sheikh Adam ẹni pàṣín ládẹrin kò sí tí ń jẹ́ pàṣín kò sí tí ń jẹ́ ládẹrin ọ̀rọ̀ ìwà bí mi inú tó bí mi inú dùnú ìpè bàbá Mudiru Mọ́ríkàsì lórí àga bàbá wa Sheikh Adam bàbá tí gbogbo ayé rí pé ó mímọ̀ ni tí gbogbo Áfíríkà gbà pé ó mímọ̀ ni Al-Azhar University ní Cairo gbà pé ó mímọ̀ ni Saudi Arabia gbà pé ó mímọ̀ ni lẹ́yìn ànábì Adam kan tó tún jáde láyé tá a tún rí pẹ̀lú mọ̀ bàbá wa Sheikh Adam ni ọmọ rẹ̀ lọ́wọ́ á sọ̀rọ̀ yìí àjẹyìn pé bàbá Mudiru Mọ́ríkàsì wọn ò mọ kéwú àjẹ pé tí bàbá wa Mudiru Mọ́ríkàsì bá wà mọ kéwú wọn ò ká tírà wọ́n kàn jókòó lórí àga tí wọ́n jókòó sí lásán ni ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ tẹ́ kọ́kọ́ tẹ́ fẹnu àbùkù kan bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ bàbá gbọ́ngbà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo sọ pé àwa máa ń jì inú ṣùgbọ́n gbà mo fèsì inú bàbá dùn ẹ fi ilẹ̀ ẹni tí ó fún lésì náà ní ti ń fún lésì hùn ṣèbó ti ní kọ́mẹ́rì wá tíra bàbá rẹ̀ náà wọ́n sì tún ń kà yìí ẹ ti gbàgbé pé Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ní so èèyàn wàá mẹ́nu bà ọba kan nílẹ̀ Yorùbá ẹ sì rò pé èmi jáde ó wá ní kò sí tí ń jẹ́ ládẹ́rin àlọ́ ní bàbá wa Sheikh Adamu wá sọ nínú tírà wọn tí sì ń bẹ ní Mọ́ríkàsì ìpè o ládẹ́rin o òun lọ́tẹ̀ Ìlọrin kí ni mò ń pera mi o bàbá mi ní pé ládẹ́rin ìlọ́tẹ̀ lọrin èmi ọmọ ní ládẹrin kọ́ lọ́tẹ̀ lọrin ibi tí mo sì jókòó sí ọlá tí mò ń lò tí mò ń fẹ́ gbogbo anna kúmùlà àtẹgbẹ́ bàbá mi torí pé bàbá mi lọ́kọ́ wọn kí tí gbogbo wọn ń tẹrí bá fún mi ọlá bàbá yìí náà ni mo gbéra mi lọ́mọ alẹ́ nìyẹn bàbá mi ní Yorùbá ni mí èmi lèmi ẹsẹ̀ Yorùbá pa ẹsẹ̀ Yorùbá mo ń gbéra mi lọ́mọ alẹ́ dàbí pé kí wọ́n lọ ṣe blood test fún mi kí wọ́n wo DNA mi ìdínú ẹja wa máa gbọ́ lọ. dá tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ òun náà lọkùnrin kan tá à ń pè ní ládẹrin. Sheikh Adamu ìtí wọ́n àfọ́ mi wọ́n sọ pé kò sí tí ń jẹ́ ládẹrin kò sí tí ń jẹ́ pàṣẹ bàbá wa Sheikh Adamu ní wípé ẹni tó fi ìlú Ìlọrin lélẹ̀ ládẹrin ni bàbá tó bí mi sọ̀rọ̀ èmi ọmọ wa ní òrí bẹ́ẹ̀ ṣé ìmọ̀ kí ni mò ń pera mi o. ìṣe ìfowópamọ́ sọ gbé lọ́wọ́ lọ́wọ́ lọ pẹ̀lú ìmọ̀. iná mo fi sọ pé àjogún ẹ̀wù kò mọ ìyá àgbàdá ojú tó lé lóòótọ́ ọmọ mẹ́ta là ní mí àrà ọmọ fẹ́ dá gbogbo ìdáàfà mi ń dá ní ìsìn báyìí kò sí ìkọ̀lé jọjú wọn lè bá bá ṣe ajẹ́pọ̀ máa lè ní ọmọ mẹ́ta là ní èyí lẹ́nu mọ́ yín ṣùgbọ́n ètè mi ń ṣe nípa ìtàn yín tó jẹ́ pé ní ti Yorùbá pọ́nbélé ni mo ṣe wàhálà rẹ̀ ìbá kọjá ń bá ọkọ̀ ńbẹ̀ tó dídí ọkọ̀ parẹ́ ní February 20 ọdún yìí tó gbọ́ lọ́n lọ yọ wá dókítà ní pé tóun bá
léètì ìṣẹ́jú márùn-ún ni ó ní ìlé gbáyé. èmi mọ rírì tí mo ṣe kọ́mọ mi kọ́ wá lọ́la ní ìsìnkú náà wá jókòó lórí àpèrè kó wá máa sọ̀tàn ṣé kìrìkìrì ètò ti bá ń lẹ̀ ni. gbogbo òwe tí mo ti lò àti iṣẹ́ ìwádìí tí mo ti ṣe lọ́fẹ̀ẹ́ máa lò. bàbá wa ń sọ fún wa ẹ bá ń tún bẹ̀ ń gbé. bàbá ní iná lẹ́dí asasa madinata Ìlọrin rọ́jùlọ ismuhu Ládẹni ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin tó tẹ ìlú Ìlọrin òun náà lọkùnrin kan tá à ń pè ní Ládẹni wàhùwà ìjádù rọ́bí ìrọ́jùlẹ̀ akhar ismuhu Àfọ̀njá ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin fún ọkùnrin míì tá à ń pè orúkọ rẹ̀ ní Àfọ̀njá. ṣé tí mò ń sọ yàtọ̀ sí ti Sheikh Adamu sọ mo ní ọ̀la ìní wá sí sálọ tí wọ́n bá sọ̀rọ̀ gáà ni wọ́n lọ pa sí kábíyèsí ìlú ọ̀la sì pè mí wọ́n tẹ̀sì mi ìpè lóòótọ́ ni orúkọ ilé mi báyìí ló sá wá ọba ń bẹ ní Kwara State náà ní pé lóòótọ́ ni ìwọ wá ní kò sí ti ń jẹ́ Ládẹrin kò sí ti ń jẹ́ Pàṣín bàbá tó sì bí ọ ó sì ń sọ ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run iná ẹni sẹ́ni ẹni ká ṣọ́ra gbogbo àbá kọ́ ní sòótọ́ o gbogbo pásítọ̀ kọ́ ní sòótọ́ gbogbo oníṣègùn ìbílẹ̀ kọ́ ní sòótọ́ gbogbo èèyàn dá sí ìpele èèyàn kọ́ náà lábàálẹ̀ èèyàn lọ́jọ́ gbèǹde àlìkẹ́ àmọ́ kí láyé ayé yóò jẹ́ nǹkan kan kò sí ní Sheikh Adamu wá pariwo fún wa ní pé bíntín láyé ká máyé bíntín kí ló wá rọ̀ wá lọ́rùn àti ká da nǹkan rú tí Sheikh Adamu ọba ṣe eléyìí Ọlọ́run ọba o Sheikh Adamu lọ ṣe eléyìí o ẹ bá ń tútù gbé. ojútólé ọlọ́tẹ̀ lójútólé yóò bọ̀ pàrọ̀. ẹ máa mú lẹ́yọkọ̀ kẹ́kẹ́ ẹ máa tú ẹ mọ́. iná lẹ́dí asasa madinata Ìlọrin ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ tó fi lélẹ̀. ọ̀ya ẹjọ́ ọ̀rọ̀ ọ̀ya ojútólé rọ̀ ẹgbẹ́ káwọn àjẹdé. ìlú Ìlọrin tó fi lélẹ̀. àbá mi ní Sheikh Adamu wí pé. mo ní pé ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lélẹ̀. tó tẹ ìlú Ìlọrin. tó tẹ ìlú Ìlọrin náà. rọ́jùlọ ismuhu Ládẹni. àwọn náà ni à ń pè ní Ládẹrin. wàhùwà ìjádù lè rọ́bí lè rọ́jùlọ ismuhu akhar ismuhu Àfọ̀njá ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin. tí wọ́n jẹ́ ẹlòmíì tá à ń pè l'Àfọ̀njá. tí wọ́n jẹ́ bàbá ẹlẹ́ẹ̀kẹrin sí ẹni tí à ń pè ní Ládẹrin Pàṣín Àlùpín Àfọ̀njá. wàsálà tùsírọ̀tù Ládẹrin rọ̀ṣáù fi Ìlọrin àwọn ẹbí Ládẹrin ní padà wá di aṣíwájú nílùú Ìlọrin. bàbá àbá mi sọ pé àwọn ẹbí Ládẹrin náà padà wá jẹ́ aṣíwájú nílùú Ìlọrin. hátà wàrọ́tà ọmọ àfihàn tí ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹrin Àfọ̀njá táwọn pè l'Àfọ̀njá tó fi wá padà jogún wọn. tí ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹrin tá ń pè ní Àfọ̀njá tó fi wá padà jogún wọn. alladhi sara ismuhu ala masrahi tarikh minna at-talhan léè tí ó kọ rẹ̀ gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí. lẹ́yìn tí orúkọ rẹ̀ padà wá gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí tí a mọ̀ sí Àfọ̀njá. mundu hawale ami alifun wa thamanumia wa sabu ashar láti ọdún 1817 láti ọdún 1817. wàhùwà yahmilu lákọ́bù Àare Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá sọ. bẹ́ẹ̀ni Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. bẹ́ẹ̀ wọ́n tún ní Ààrẹ Àfọ̀njá wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá sílùú Ìlọrin ni. mo dé ló dì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàmí yàtọ̀ mo dé ló dì mọ́lẹ̀ o. àlọ́kọ́ torí pé kọ́ bá a lè lọ ìlàsẹ̀ lọ gbé àáfàá wá ẹ wá ké fún wa o ẹ wá tú fún wa o tí bàbá wa Sheikh Adamu bá kọ àkọọ́lẹ̀ wọ́n tún délé ìlú títí àyíyí ọba sí ń ta wọ́n tún délé ìlú ẹ wá bá mú tí ẹ lọ fi hàn àáfàá wa pé èyí tí bàbá wa sọ nìyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jókòó tí wọ́n ń gbọ́rọ̀ náà orí wọn pé. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ṣe rí nù Dọlápọ̀ Àlàbí ẹ mo rò pé ara àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n ti wọ bíi àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nù wọ́n ti wọ bíi káwí ó ní bàbá fẹ́ bàbá kọ̀ Ìlọrin pé nọ́ọ̀tì ni ara àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá
ara àwọn ọmọ àlélẹ̀ Yorùbá tí wọ́n ń lo orúkọ Yorùbá ló mo tẹ̀ ti block ẹ̀ down lórí page ó jẹ́ pé a block èmi sọ irú yẹn torí pé mo ráyè lónìí nígbà mo ń ṣe lọ́wọ́ káwọn comment and like táwọn èèyàn ń comment ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ àní wọ́n mẹ́rin wọn wá ẹ̀gbọ́n tẹ́lẹ̀ náà sọ ọmọ ju àbáwá Sheikh Adam lọ ẹni tó sọ̀rọ̀ ọ̀gá yín tó sọ̀rọ̀ bàbá tó bí tó nímọ̀ tẹ́ bá ń sí ọmọ kí ó pé bàbá wa Sheikh Adam nínú àwọn ọmọ kí oyin tẹ́ bá ń sí ẹgbẹ̀rún kan bàbá Mudiru mẹ́ríkàsì kò lè sí ní 1100 láwọn onímọ̀ tààràtàrà bàbá wa kọ́ kí láwọn tó mọ kí ó tààràtàrà tó pé kí ó yọ̀ lábẹ́ àwọn wọn tó pé tẹ́ bá ń kí ó lọ wọ́n mọ̀ tẹnubọ àyà kan wọn ò sì ní dákẹ́ kì í ṣe pé ká fẹ́ ká àyà kan ká múná lọ ká má lè pe àyà kejì kọ́ ká fẹ́ ká àyà kan ká múná lọ ká má lè pe àyà tó tẹ̀lé tá a lè kí àyà mẹ́wàá tẹ̀léra wọn ìmọ̀nù ẹni jẹ́ pé a ké àmọ́ àá tá a bá fẹ́ sọ̀rọ̀ á ti mọ̀ ibi tọ́rọ̀ wà fúnra wa láàgbé ìsìnkú ayẹsẹ̀ wa máa ń ṣe wọ́n bá wa gbé nǹkan bàbá wa Sheikh Adam ló sọ̀rọ̀ ẹ̀ wọ́n gbà yí pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni wọ́n sì gbà pé Ládẹrin ló tẹ Ìlọrin ẹ wá bá ń bí ọ̀rọ̀ Mudiru Mọ́díkàs níbo làwọn ti rí ọ̀rọ̀ tí wọ́n gbà náà yí pé kì í ṣe Ládẹrin ló tẹ Ìlọrin bàbá tó bí ọ ló sọ̀rọ̀ ẹ̀ ọjà àwọn ọ̀rọ̀ gbàdúrà lọ́pọ̀lọpọ̀ àwọn ìtàn tó wá ń pè mí lójú kí n sọ ó bó fún wọn lésìn gbà náà ẹ̀pọ̀ ojoojúmọ́ làwọn yẹn ń darapọ̀ mọ́ wa irú Yàyà Gàmbàrí tó sì jáde tí wọ́n fẹ́ fi sẹ́rán ọmọ kékeré ni mo sọ fún wọn pé àwọn abiyamọ ayé sì ti kì í lọ wípé àtàrí àjànàkú lọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kì í ṣẹrù ọmọdé ilẹ̀ Yorùbá ò rí bẹ́ẹ̀ ṣe ń rò bí Fúlàní ṣe lọ àwọn ya wèrè tó apá wọn nípakúpa sógun Òṣogbo nígbà wọn ń dààmú wọn ní gàngàn sẹ́ríkẹ́gùn owó tó sẹ́mọ́ ní gàngàn nígbà ọ̀yá wọn padà wọn wá gbá rìtọ́n nígbà Yorùbá náà tá a pera wá mi tá a pera wá sí sẹ́ríkẹ́gùn wọn sẹ́yìn rájẹkù orò torí pé lẹ́jọ́ wo nìyẹn lánàá ni wọ́n tó ń pín ọ́díò kan kí wọ́n ń kó amúnísàn kí inú pọ́ọ̀tù ẹnìkan rìfánárì ẹnìkan àlọ́ lè yan ẹmọ́ dá wọn lóhùn bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń kó nǹkan wọlé ọ̀wá ń fẹ́ ọmọ Fúlàní kan ń parọ́ fún pọ́ọ̀mọ Ghana ṣé wọ́n ẹ̀sẹ̀ ń dúró àwọn ọ́díò báyìí mo máa sọ fún ẹ má máa jùlọ dáradára báyìí sí mi má jùlọ dáradára báyìí sí mi dáradára gbogbo tọ́jà tí ń gbé wọ́n ṣe kinní kan lóòótọ́ la mọ̀ pé àwọn Fúlàní ń terrorize wa ìbáwọn kan wọ́n mú tó ṣe wípé mọ́tò wọ́n ní káwọn lọ pọ́ náà rìn ni wọ́n dá wọn lọ́nà lọ́pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ṣùgbà wọn tí wọ́n rí bàbá ọmọ Ìlọrin ni bàbá tí wọ́n mú tí wọ́n rí ìgbàlẹ̀ tí wọ́n dẹ̀ pa àwọn tó gbọ́ta lọ́gbọ́ta lọ tí wọ́n rí mú láàyè Fúlàní ni wọ́n Kánò wọn ti wá ṣùgbọ́n ètò ààbò wa mẹ́ẹ̀ ojoojúmọ́ làwọn Fúlàní wọlé Yorùbá wá ètò ààbò wa mẹ́ẹ̀ ni la sọ pé a padà sí regional system nígbà bá padà sí region bí èèyàn bá wá láti ilẹ̀ Ìgbò wá láti ilẹ̀ Haúsá yóò gba tíkẹ́ẹ̀tì lóòótọ́ àlejò wà ní Nàìjíríà yóò àmọ́ tó fẹ́ wá ṣe tá a bá pé ọ tó ní èèyàn ẹni tó fẹ́ wá bá yóò lọ sí local government èèyàn mi bọ̀ wá bá mi o wọ́n ti búùkù ẹlẹ́jọba ẹ̀ ní òde wọ́n ṣe ìwádìí tí ẹ̀ bá ṣe kí ni wọ́n á dìpọ́ọ̀tì ẹ̀ padà nítorí káwọ́kọ́ ṣe nìyẹn ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ Dr. Baba Aliyu Muhammed lára àwọn tó ń jàjà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ̀rí mo ti fi hàn wá kíní magazine tí a ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation mo ti fi hàn wá kódà màá pẹ̀lú ògo Ọlọ́run bóyá títí òpin ọ̀sẹ̀ yìí ń gbé wọn wá sórí live program tí wọ́n wàá là wá lọ́yẹ̀ nípa ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dédú àti ibi tá à ń lọ ṣùgbọ́n jẹ́ ká jí lójú oorun ẹnu asọ̀rọ̀ ńgbà náà mo fún wọn lésì èyí tó wá jáde ní ìṣe tó ń fẹ́ máa kọ́kọ́ dàkàtà àlè sọ fáwọn bàbá yín àtàwọn ẹ̀gbọ́n yín tẹ́ ẹ bá lẹ́rìí yín tó dájú pé lọ́rin ìṣẹ̀lẹ̀ Yorùbá aláwa láfowó ara wa gba ọ̀lùsẹ́ ẹjẹ́ àjọ pàdé káwá ní debate wọ́n ń ṣe káàkiri gbogbo àgbáyé ẹ wá jọ pàdé èmi nìkan kẹ́yìn mo fààyè gbà yín ẹ pé mẹ́wàá kẹ́ ẹ mọ̀ mẹ́rin wá kẹ́ ẹ mọ̀ fúnra yín mo tún fààyè gbà kẹ́ ẹ tún pé mẹ́wàá torí èèyàn márùn-ún mo fẹ́ fi àyè gbà tẹ́lẹ̀ ẹ kóra yín jọ ẹ lọ team up fódìdí oṣù mẹ́fà ẹ fi lọ train ara yín ẹ̀yin márùn-ún èmi nìkan ànímọ ìwà fi yín lára balẹ̀ ẹ sọ̀rọ̀ wákàtí 3 mo sì fi ń dá yín lójú orí ìdúró ní ìtìdú ọ̀rọ̀ wákàtí kan péré ní sọ ìwà fi àyè lẹ̀ fún béèrè bóyá wákàtí 2 ni o bóyá wákàtí 3 ni o jíjẹ múmu ọ wà àá tún pèsè oúnjẹ fáwọn èèyàn
ẹlẹ́ẹ̀ni jẹ́ àwa Yorùbá àwọn ẹsẹ̀ tí wọ́n pọ́ sí èèyàn àápè kéré lọ àwọn ilé oúnjẹ ìgbàlódé láàpè kí wọ́n gbóúnjẹ wá kò sẹ́ni tó fẹ́ dáná oúnjẹ fún yín àwọn náà wọ́n ó gbé wá Coca-Cola ó gbé wá bó ti pé Pepsi ni odidi ọkọ̀ kan wọ́n ó gbé wá jíjẹ múmu tí ó wà ń bẹ̀ wọ́n máa serve everybody a sì máa bá dìbéètì wa lọ kí lọ́kàn wá. Ìbàdàn sá fún challenge láyéláyé iṣẹ́ ti wá nu mọ́jàmọ́jà ni wá ṣùgbọ́n lásìkò èmi láàrin òpin tán ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọrú ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá mo ń lo dáúlà lọ́wọ́ gbogbo ẹ̀yin aláàlú ẹ̀ ṣàgbéjẹmọ́wọ́ ìtàn yàtọ̀ sí kéèyàn kàn mọ́ ṣé tẹ̀lé rò sí ìtẹ̀lé rò kéèyàn kàn ń sọ rẹ́dẹ̀rẹ́dẹ́ ń sọ ìtàn yàtọ̀ sí kéèyàn kàn mọ́ wótòwótò ó ṣiṣẹ́ ìwádìí orí ó pé ó lè mẹ́rin wá ti Sheikh Adam nìyẹn tí baba Mustapha Sugulu nìyẹn mo sì ti fi ìwé kí lorúkọ ẹ̀ ó kọ́ dà pé wájú bẹ́ẹ̀ ló wà ìwé my life tí kinní kan Saudana Sokoto ní ọdún 1962 ní ojú ewé kẹẹ̀ẹ́dógún page 15 tó sọ pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ní abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà ìwọ sì sọ pé kò sí lábẹ́ Aláàfin Ọ̀yọ́ bàbá tó bí ọ sọ pé abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà ṣùgbọ́n nígbà tí ó mọ̀ tán ká tó lè gbà pé àáfàá lèèyàn ojú ọ̀nà wo lo nímọ̀ nípa rẹ̀ ṣé nínú ìtàn ni ṣé nínú lúgà ni ṣé nínú bàlágà ni ṣé nínú kínní ni wọ́n ọ̀kọ́ wo bo lo nímọ̀ sí nígbà bá mọ ibi tí mọ̀ rẹ wà lọ́wọ́ tó kan ibẹ̀ lọ́wọ́ á sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ kọjá làákàyè àwọn àfáà tó jẹ́ dókítà ń bẹ àwọn àfáà tó jẹ́ sáyẹ́ntìsì ń bẹ gbogbo tí wọ́n sì gbà nínú ìmọ̀ yìí náà ni àbí ṣé kò sí yunifásitì ní Syria kò sí ní Cairo kò sí ní Saudi kò sí ní Lebanon kò sí ní Oman kò sí ní Kuwait kájọ ẹ mẹ́jà da ojú ìtàn rú èyí tó fa ọ̀rọ̀ nu gbogbo àwọn tá à ń wò mo ti fèsì rẹpẹtẹ lọ́dún tó lọ ta ló ní lọ rẹ ẹni pé ń bọ̀ ya bàbá mùdírù mẹ́ríkàsì wọ́n tún fẹ́ mú dógbò mọ̀ sọ ibẹ̀ inú ti wá bí pé káì júlẹ̀ torí náà ẹ táwa bá ń sọ ìtàn ní táwa mọ̀ ńlá wa ń gbé fún Ààrẹ òpìtálẹ̀ Ìbàdàn yìí náà ni òbùrìbùrì dáná tàṣíjù dáná tàṣígbó ìtàn já àfìtẹ̀sọ́ bàbá mi Bámidélé Timothy láti orílẹ̀-èdè Amẹ́ríkà Ọ̀yọ́ ọmọ Láàfin Òjò pàṣẹ kẹrẹmẹdẹ ọmọ Àtìbà oníkólówó ọjà tó wẹ̀ sílẹ̀ oníkólówó ọjà tó wẹ̀ sílẹ̀ kọ́ba àlè dìjà kọ́ba àlè dápọn kọ́ba ọba Adéyẹmí ọba àlè ní jẹ́mbẹ̀ jọkọtọ ní kò máa jì bàbá mi mo kí ọ òkú àtìlẹ́yìn ní gbogbo ìgbà. ṣé máa ń bà lọ ẹ sọ fún wọn yín pé kí wọ́n bẹ̀rù Laji Abbas o gbé fún. tẹ́ bá wálẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́ bá wá lọ ń gbá lórí ìlú tẹ́ bá lẹ fẹ́ ṣe bí ọmọ akọ ẹ fẹ́ ṣe bí ọmọ ọkọ ẹ fẹ́ ṣe bí ọmọ àṣì ẹ jájọ pàdé àní ẹ jáde wá ẹ kọ ìtàn Yorùbá @gmail.com ìtàn Yorùbá @gmail.com ẹ kọ sọwọ́ sí mi bó ṣe pé lórí ọ̀kẹ́ ẹ̀rọ mi náà ní 08023687432 èyí tẹ́ bá ti fẹ́ ká pàdé ẹ jẹ́ pàdé àwa lágbà ọ̀lù fúnra wa gbogbo ẹ̀rí yín ẹ kó wá ajá máa ń fẹ́ yín bọ́mọ ẹ̀ ṣeré lọ́wọ́ ni kíní kan ọlọ́gbére Ìlọrin ilẹ̀ Yorùbá ni yóò sì bọ́ sọ́wọ́ ilẹ̀ Yorùbá tán yányán abẹ́rù pé ìgbéyàwó tipátipá Yorùbá Fúlàní àti Haúsá àti Ìgbò abẹ́rù pé yóò mọ̀ lọ́gbére kò lè lọ́gbére yóò dópin jọ kan. ẹ máa ń jẹ àrámù yín lọrin ìṣó kẹ ẹ máa pè lálàálì ẹ máa fojú ọlágbólẹ̀ kẹ ẹ lẹ́ǹsẹ̀ tó dáa àbísẹ́ ti gbàgbé dọ́là ọ̀sẹ̀ nínú àwọn tó lè fi ọ́nì àjẹ ṣe ti gbàgbé Yorùbá lọ́pọ̀ jù ń bẹ̀ àwọn Àfọ̀njá ń kọ́ a ti gbàgbé Aṣíwájú bàbá àṣàlẹ̀ Àfọ̀njá ẹ ti gbàgbé oyè tí wọ́n ń jẹ ẹ gbàgbé ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ ti gbàgbé wípé wọ́n ti lé ẹ̀mí àkó lórí ìtẹ́rí nílọrin ẹ ti gbàgbé orin tẹ́ ń dá fún ẹ̀mí ànílọrin
ìlú wo ni emir sá lọ ń gbà wọ́n lé Ògbómọ̀ṣọ́ lọ sá lọ wọ́n lé emir tèfètèfè ẹ̀bẹ̀ pọ̀ gbogbo àwọn àáfàá wọ́n lọ bá àwọn ajíkòbí wọ́n lọ bá àwọn ọmọ Àfọ̀njá ẹ méje lu yọ bàjẹ́ ẹ méje ojú ti ẹ̀sìn nílẹ̀ Yorùbá ṣe é ti gbàgbé ìtàn náà Ààrẹ òpìtàn Laji Abbas gbé fún ẹlẹ́gbọ́n ní pé wọ́n lé emir kúrò pé ẹ sì gbàgbé orin tí wọ́n dá ẹ fẹ́ gbórin àní ẹjẹ́ wọn bẹ́ sí mi gbogbo ọ̀rọ̀ pẹ̀lú tẹ̀lé èyí tí ò kúrú jú ìjọba Gẹ̀ẹ́sì kú sàkọọ́lẹ̀ rẹ̀ àwọn bàbá wa ní lọ́wọ́ gbé fún. òbúribùrì dáná ìtẹ̀sí jù dáná ìtẹ̀sí gbó ìtẹ́jà àfìtẹ̀sọ́. èmi a máa wí pé ìtàn wú ojú ni lọ tẹ́ bá fẹ́ ṣe alátìlẹyìn fún ètò yìí ètò wa ìtàn Yorùbá bóyá ẹ sì fẹ́ bá wa dá sí stúdíò ìtàn Yorùbá tí sẹ́ ń lọ lórí rẹ̀ ẹ lè pè mí sórí +234 8023 68 74 32 tó mo kí gbogbo ọmọ Yorùbá mo kí gbogbo Yorùbá Ìlọrin mo kí gbogbo ọmọ Ìlọrin tí èsè Yorùbá tá a nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tá a sì nífẹ̀ẹ́ èdè Yorùbá tá a fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ mo dúpẹ́ o ìlú Ìlọrin ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní bàjẹ́ Ìlọrin ò ní dilẹ̀ Fúlàní láéláé ilẹ̀ Yorùbá ní Ìlọrin gbé fún. lórúkọ bàbá mi pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá ni mo fi ń kí wa wípé títí ìgbà tá a tún pàdé èmi á máa wípé ejò kan ò ní rọlù wèrèpè láyé yìí mo dúró ire o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn tó yẹ wò iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pápá ìwọ nà asọ̀tàn lóye ìwọ lọ́rùn fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn tó yẹ wò iṣẹ́ tó.